أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عونك يا معين. والصلاة والسلام على حبيب الله محمد الأمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى من سلك سبيلهم إلى يوم الدين. أما بعد. dúpẹ́ fọ́lọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún Ànábì Muhammad, atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún gbogbo ànábì Ọlọ́run àtàwọn ẹni rere. Àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ t'Ànábì Muhammad, nínú ọkùnrin nínú obìnrin, nínú ọmọdé àtàgbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tún dá ọpẹ́ àdásàlẹ́sà ọpẹ́ fún Ọlọ́run tí ó ní kí èní ó ṣojú wa lẹ́yìn àìmọye ọ̀sẹ̀ tá ti bẹ̀rẹ̀ ètò wa tá mú wá sí ti ìlú ara wa, Lady Ethics of Marriage, èyí tí Ọlọ́run ní kó rọrùn fún wa láti mọ mú dópin lénìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí tó fún wa lẹ́mìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lérí àlàáfíà tí ó fa àìsàn dá wa jòkó, tí ò fi dá wa kúnlẹ̀. A wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lérí bíbà àṣírí, níná lílò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore tó jà jùlọ, ó ṣe wá kù lórí Islam. À ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba, ó ní a máa rí bùkátà gbọ́, ó ní a máa rí tiwa ṣe lọ́nà rọrùn. Kódà bí ó tí tó ń tà ń béèrè fún lọ́dọ̀ Ọlọ́run, ó ju tàwọn ẹlòmíì lọ. A dúpẹ́ o, a dúpẹ́ o, a dúpẹ́ o. Abẹ́lọ́run tí ń fún wa láṣeyọrí ṣe lọ yìí, kó má ṣáà fún wa lọ́pọ̀ àṣeyọrí ṣe láyé, nínú ẹ̀mí gígùn, nínú àlàáfíà, nínú fọkànbalẹ̀, lórí oríire. Kó má sọ wá dé lérí ibú, kó má yẹ ẹsẹ̀ wa kúrò lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ibi tá a kù sí ní kọ̀rọ̀ àti ní gbangba, Ọlọ́run má ṣáà tún wa ṣe kó wá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá, torí kó tún wa ṣe kò dàbí kó yọ́nú sí wa. Kárò pa dáa kọ́ ni òun kọ́ ni destination wa, bí èṣe pé àdá o kó ṣáà ti tẹ́wọ́ gbà wá lẹ́rú, kó yááfì wa, kó yọ́nú sí wa. Kó wá ṣe bẹ́ẹ̀ lórí àwọn tó bí wa náà, kó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ táwa náà bí, àwọn ọkọ àti ìyàwó wa. Ọlọ́run má ṣáà tún gbogbo wa ṣe, fi wá sínú ìmọ́lẹ̀ rẹ̀, fi wá sínú oríire rẹ̀, fi wá sínú ọlá àtọlà, já láti wọ̀tán rẹ̀. A máa mú ètò yín dé òpin lénìí pẹ̀lú tí Al-Imam Al-Ghazali tó fi dẹ́kun àwọn ẹ̀kọ́ tí ń kọ́ wa, tó fi mú dópin nínú Ethics of Marriage. Ó ní wa min adabiha alla tatafakhara ala zawj. Àwọn ẹ̀kọ́ ethics tóbìnrin fi pẹ́ nílé ọkọ ní sọ fún wa. Ẹ̀kọ́ tí jẹ́ kí obìnrin kó gbádùn ilé ọkọ rẹ̀. Nígbà tá a ti sọ àìmọye nǹkan sẹ́yìn nípa tọkùnrin, tóbìnrin ló fi parí ẹ̀. Ó nínú ẹ̀kọ́ tó yẹ kóbìnrin ó mójútó, òun ni pé yé máa ṣe yànga, fáàrí, mótómótó sọ́kọ rẹ̀. Mótómótó generally aburú ni. Kódà kó o ṣe mótómótó sọ́mọ bíbí inú rẹ̀, kìí ṣe nǹkan rẹ̀. Ìtọ́ aburú jù nínú mótómótó, òun ni èyí tí yẹn tún ṣe sẹ́ni tí ó yẹ kí ọjọ́ ga fún ni. Kí yẹn máa ṣe mótómótó fẹ́ni tó yẹ kí yẹn ojúbà fún. Bí yẹn ṣe mótómótó sọ́mọ iṣẹ́, a ní ọ̀dà. Kó tún máa ṣe mótómótó sẹ́ni tó yẹ kó jọ́gà rẹ̀. Kóbìnrin ó ṣe ìjọra ẹni lójú àti ìwà gírímọ́ńká ìsọkọ rẹ̀, ó burú jáì, kìí jẹ́ kóbìnrin orí ìdíjòkó nílé ọkọ. Torí kò sọ́kùnrin tí ó fẹ́ kó sọ òun di ọmọ yẹ̀yẹ́, kò sọ́kùnrin tí ó fẹ́ kó sọ òun di gbẹ̀wù dání, kó máa lálé ẹ̀, kó máa sọ̀rọ̀ sí lójú àwọn èèyàn. Kódà ó bá yẹ sí pé ọ̀rọ̀ mi àpò náà ló kọ́ pé òun gentle, òun dẹ̀ wà tolerant, meanwhile ọ̀rọ̀ mi àpò ni, kò sí bó ti lè wù kó rí. Yọ́ padà ìlà káìrí ó ṣì ń jọ kan pé bó ti yẹ kó rí kọ́ yìí. Torí òun náà máa wá àwọn ọ̀rẹ́ rẹ̀ lọlé, yọ́ mọ̀ báwọn ìyàwó àwọn ìyókù òun ṣe ń ṣe sí wọn. Yọ́ dẹ̀ wá compare, yọ́ contrast, yóò gbé iṣẹ́ bí ara wọn pé ìyàwó tèmi ò rí báyìí, kí làwọn ìyókù mi fi ṣorí. Ṣé ẹ rọ́pọ̀lọpọ̀ lítẹ̀rí tí ń dàrú, tóbìnrin míì ń sunkún pé òun ò rí ilé ọkọ gbé, ọkọ òun yẹ hànà. Tẹ́ ẹ bá wò dáadáa, tẹ́ ẹ béèrè history bó làwọn méjèèjì ṣe bẹ̀rẹ̀ relationship wọn, ọ̀pọ̀ nígbà tó jẹ́ sí pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Obìnrin yẹn ló fọwọ́ ara ẹ̀ pé ṣùrùtù wá, òun ló fọwọ́ ara ẹ̀ wá wàhálà. Ọkùnrin tó fẹ́ ọkùnrin tó gentle ni, ọkùnrin tó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni.
ìgbà tó fún ọkùnrin yẹn lọ́rùn tó hàn án lè mọ̀ gidi lọkùnrin yẹn náà gbé wàrà dáradára wọ̀. Nígbà tó o bá fi lọ́kàn balẹ̀, o ò jẹ́ kí àlàáfíà ó jọba nínú ilé, ó wá ní kí wálé bọ̀rọ̀. O ò lè fẹ́ kó máa wá sí military zone lójoojúmọ́. Ta ni mo ń láìkí kó wọn lọ sún àárín ìjà? Inú ilé rẹ̀ ti dà àárín ìjà, kò fíìlì security mọ́ nínú ilé. Bí ó sọ̀rọ̀ yóò máa ṣọ́ra sọ, tọrọ máa ń pẹ́ ẹnìkan ṣọ́ òun, ẹnìkan ṣọ́ fóònù òun, ẹnìkan ṣọ́ kìíní kan movement òun. Yóò máa wá inú ilé yẹn ti di bí títí ń lọ ṣe exam àbí títí ń lọ ṣe test. Yóò prefer kó wọn wà ń ta. Tó bá wá àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́lé kò ní wálé bọ̀rọ̀. Ilé ó ti ṣú pátápátá, yóò rí pé ìyàwó òun ti sùn àbó ti fẹ́ sùn kó tó wálé. Lọ́lé ni bàálà mọ́ yín. Ó ní ilé ò tí ì ṣú. Ọ̀dọ̀ ọmọ jìnnà síbí. Ojú ló jìnnà sí kò jìnnà tó nǹkan. Níwà ilé rẹ̀ jìnnà síbẹ̀. Ẹ̀mí rẹ̀ ọba lẹ́ ń lé lójú ọ̀takú sílé àwọn onílé. Wọ́n bá wo fíìmù kan tán yóò ní ẹ̀tún gbé part 2 sí. Nígbà tí ìyàwó rẹ̀ ò fi lọ́kàn balẹ̀. Ọ̀pọ̀ nú ọkùnrin tọrọ rẹ̀ rí bẹ́ẹ̀. Kódà ń tọ́ka ọkùnrin míì lójú láti tètè dó ìyàwó kejì. Ìyàwó kìíní ò fi lọ́kàn balẹ̀ ni. Àṣé ó sì pọ̀ nígbà nílẹ̀ Yorùbá. Tí ìyàwó kìíní ó bá ti fi ọkùnrin lọ́kàn balẹ̀, ìmọ̀ràn tó kù tára yìí ọmọ fún náà ni pé ọ̀yá lọ ní mi, ara rẹ̀ ó balẹ̀ tó bá ti ní mi, ara rẹ̀ ó balẹ̀. Wọ́n ń fi ẹlẹ́ẹ̀kejì yẹn ṣe solution sí alákọ̀ọ́kọ́ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà. So àgbákò tí wo obìnrin fà fúnra rẹ̀ látara ìfarabalẹ̀ kìí ṣe díẹ̀. Torí wọ́n ló lé ọkùnrin yẹn débi ọ̀nà tí ọmọ fi treat rẹ̀. Sọ́pọ̀ nínú àwọn ọkùnrin ẹ̀hànnà ni wọ́n, ọkùnrin kò yẹ ẹ̀hànnà níbẹ̀rẹ̀, wọ́n sọ ọ́ dẹ ẹ̀hànnà ni látara àwọn ìwà kan tí ó trigger bẹ́ẹ̀. Àbí kọkùnrin míì tiẹ̀ wulẹ̀ wá palẹ̀ mọ́ wọ ẹ̀hànnà nítorí n kó ti rí bí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ kan ṣe treat ẹ̀gbọ́n rẹ̀. Òun náà ò lérò pé òun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àwọn sọ kẹ́ ṣé wà tí ń bẹ lọ́wọ́ ẹ̀yin obìnrin ni lòun náà bá palẹ̀ mọ́ fẹ́ni tóun náà fẹ́ kalẹ̀ ìwọ ẹ̀hànnà. So à ń sọ eléyìí fóbìnrin kì í ṣe ń pa fi ń justify tọkùnrin àti sọ àìmọye ń pa tọkùnrin sẹ́yìn. Àmọ́ ọ̀pọ̀ nígbà tó ẹ́ pé obìnrin ní ń fọwọ́ rẹ̀ fa ṣùrùtù, ní ń fọwọ́ rẹ̀ fa wàhálà sí inú ilé ọkọ. Lóbìnrin mú ìwà lọ́kì, ọkùnrin tó fẹ́ dá ọjọ́ mọ́lúàbí. Kódà ọkùnrin kan ní tí ò ní fẹ́ kán mọ́ bóun àti ìyàwó òun parí ìjà. Àfìgbà tí ìyàwó sún dé ibẹ̀, kò lérò pé òun lè lu ìyàwó. Ó ti lò bí 15 years nínú marriage kò gbọ́wọ́ sókè lu ìyàwó rẹ̀ rí. Àmọ́ obìnrin rẹ̀ padà tí débi tí tóun gun òrò kóun lè ṣe láyé. Òun gan ṣe tán inú rẹ̀ ń bàjẹ́ kí mo dẹ́ni tí ń na obìnrin. Obìnrin wà tí ń wùwà bẹ́ẹ̀. Ìwà bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ obìnrin tó lè tán yàn ní sùúrù pátápátá. Tó lè tán yàn ní sùúrù pátápátá. Kódà bí yẹn lóhun rọ̀ mí àpò yóò bínú. So wọ́n ní àtàwádàn kí ìhàn kóbìnrin ó tẹríba ó ṣe pàtàkì. Toró ṣeéṣe kó fi ọ̀nà kan sọ́nà kejì ju ọkọ rẹ̀ lọ. Ó lè jẹ́ níbi ọjọ́ orí. Kò kàn ní stature tó kéré ni. Ọjọ́ orí rẹ̀ ó ju ti ọkọ rẹ̀ lọ. Ìwọ mọ̀ bẹ́ẹ̀, ọkọ rẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀. Àbí kó jẹ́ sí pé nínú mímọ̀ ló ti jù ú lọ. Obìnrin kàwé bóyá ó lajú ju ọkọ rẹ̀ lọ. Ó gbé ìbò ju ọkọ rẹ̀ lọ. Àbó kéwú ju ọkọ rẹ̀ lọ. Ó gbọ́ àwọn ọ̀nà tí yẹn máa fi jù rẹ̀ ni lọ. Àbọ̀wọ̀ rẹ̀ dẹ̀ wá jí sáàsì kí ju ọkọ rẹ̀ lọ. Mọ́jì ó di pé ẹnu ò ní ká ọmọ nítorí pé ó ti ní nǹkan kan tí ó fi ṣàgbá rẹ̀. Àbó oní bíbí jọkọ rẹ̀ lọ, oní gbajúmọ̀ jọkọ rẹ̀ lọ. Ẹ̀yin ò mọ̀ ara àwọn obìnrin tí wọ́n máa ń lọ lé kéwú wọ̀nyẹn ni. Èyí ṣe tán máa ń sábà níṣòro nílé ọkọ. Tán máa ń sábà níṣòro nílé ọkọ. Kódà bóbìnrin bá mọ̀wé jọkọ rẹ̀ lọ, wọn èyí tún níṣòro dàbí kóbìnrin ọmọ kéwú jọkọ rẹ̀ lọ. Kí ló fà á ni wípé gbogbo èèyàn mọ̀ kiri lójú rẹ̀. Nígbà ìwọ aláìmọ̀kan yìí, ìwọ tó dọ́lọ́mọ tó dá kan mọ̀, ọkọ rẹ̀ ó kiri lójú rẹ̀. Làwọn èèyàn fi máa sá fóbìnrin tó bá ti kéwú jìnnà, tó bá ti kéwú púpọ̀. Wọ́n máa sá fún ni pé ó ṣeéṣe kó ní ìgbéraga lọ́wọ́. So nítorí bẹ́ẹ̀ gbogbo obìnrin gbọdọ̀ ní nínú wà pé ìrẹ̀lẹ̀ ní mú ni ó gbádùn ilé ọkọ. Kì í wá ṣe sọ́kọ nìkan. Bàbá ọkọ bẹ́ẹ̀ ó ní láti tẹríba fún wọn. Ìyá ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ó ní láti tẹríba fún wọn. Sọ́ra rẹ̀ ńlẹ̀ fún wọn nítorí kó o lè gbádùn ilé ọkọ rẹ̀. Mọ́ bá wọn gbé sórí pé màá yọ ọkọ mi láàrin fámìlì rẹ̀, òun nìkan mo dábàá ní business. A ti sọ fúnra wa sẹ́yìn, marriage gẹ́gẹ́ bí contract, àwọn nǹkan tó imply nù. Ó bá fámìlì ọkọ ní business nínú ṣẹ̀rí Ọlọ́run. Tọkùnrin bá fẹ́ ìyàwó pamọ́ síbì kan, táwọn mọ̀lẹ́bí ọkọ kódà ń jọ wọ́n bá lọ so igi, wọn béèrè fún mọ̀lẹ́bí ọkọ níbi igi nínú Islam.
kò sípa tí mọ̀lẹ́bí ọkọ fẹ́ kó ńbẹ̀ ẹgbọ́ bàbá ọkọ ìyá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ wọn à nípa kankan tán kó nínú igi nínú Islam ìyẹn ni pé ọkùnrin lè dá lọ tọrọ ìyàwó tí ó dẹ̀ fẹ́ ìyàwó síbi kan tí mọ̀lẹ́bí rẹ̀ ò ní mọ̀ sí kò dẹ lẹ́sẹ̀ kan tí wọ́n ń kọ fún un ìmọ̀lẹ́bí rẹ̀ ó bínú àwọn bàbá ọkọ ìyá ọkọ àti gbogbo ó bínú ọlọ́sẹ̀ ìyàwó tó fẹ́ ìyàwó jámọ̀ fẹ́ ìyàwó pamọ́ síbi kan so kò àmọ́ ń pé lọ́dọ̀ Ọlọ́run ọba ṣé ń gbẹ̀ṣẹ̀ kò lẹ́ṣẹ̀ kankan tí ń gbà kò sófin Ọlọ́run bíi pé bàbá ọkọ dọ̀dọ̀ wá ń bi ìyàwó ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ dọ̀dọ̀ wá ń bi ìyàwó bó ṣe wá jẹ́ pé òfin lásọ ọ̀hún náà ló ṣẹ̀ṣẹ̀ tí wá jẹ́ sípa ní akhlaqiyat ọmọlúwàbí ṣó wá dáa kó orójú pé ojú pípọ́n bàbá rẹ̀ ṣó dáa kó orójú pípọ́n ìyá rẹ̀ ṣó wá dáa káwọn ẹ̀gbọ́n àtàbúrò náà wá yọwọ́ lọ́rọ̀ rẹ̀ pé ó ṣe ẹ̀gbọ́n wá sí ìyàwó kò tiẹ̀ pé wá sí ọ̀dà wa náà ní pè sí tiwa náà ṣé okùn ẹbí ń já lọ kọ́hùn tó ń torí bẹ́ẹ̀ ọ̀ wá ṣe bí wọ́n ti ṣe kò lè rí bí ìtì rí ìwọ obìnrin tán fẹ́ náà ọ̀ wá mojú àwọn bàbá ọkọ rẹ̀ àwọn àbúrò ọkọ rẹ̀ ẹ̀gbọ́n ọkọ dúdú wọn ló kó mára àwọn yẹn lọ́jọ́ fẹ́ papọ̀ nítorí kò lè gbádùn ọkọ rẹ̀ kódà níjọ́ tó bá fẹ́ yíwọ́ tọkọ rẹ̀ ò bá fẹ́ mojú rẹ̀ mọ́ àwọn yẹn náà lọ́ọ́ mọ̀ fi ṣe àwọn ní security tó ní tó surround ọkọ rẹ̀ àwọn ni wọ́n máa jà fún ọ lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn lọ́dọ̀ àbúrò wọn pé ẹ lè tweet ìyá aládájá báyẹn àwọn obìnrin yẹn dá gan abá ti lọlé wọn báyìí yóò máa kó kùkẹrẹ yóò máa dáná yóò máa àwọn dá léèyàn ọmọbìnrin yẹn dá léèyàn wọ́n máa bẹ́gbọ́n wọn jà bábúrò wọn jà bọ́mọ wọn jà nítorí rẹ̀ tó dáa àmọ́ tó bá ti dọ́kọ select kí ọkọ nìkan mo bá dá business níjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ lù ọ́ lùkulù tó bá ṣẹ̀ṣẹ̀ mọ̀dọ́ wọn gbà náà nǹkan lọ́ọ́ fẹjọ́ sùn wọ́n máa wò pé ìgbà yìí làárọ̀ rẹ̀ o ò ní rí ibi sásí lọ́dọ̀ wọn so fáàrí ìgbéraga mọ́ni sọ́kọ rẹ̀ mọ́ni sí ẹbí ọkọ rẹ̀ generally tẹríba fún wọn a sọ pé kí wọ́n sọ a ti bá ẹbí ọkọ náà sọ̀rọ̀ pé ẹ má sọ ìyàwó tẹ bá fẹ́ dẹrú kẹ́ni ọmọ pé àwọn ọmọ kéékèèké láǹtí kọ́mọ pọmọ tíntìntín ní bọ̀dá kankan mọ́ larúkọ mọ́ lérí tí ọba ti pè wọ́n ní bọ̀dá àbí tó bá ti lówó fún wọn káwọn náà mọ yẹ̀yẹ́ rẹ̀ aládàradà àṣà ni àwọn ilé yẹn ìyẹn jẹ́ ìbáwí fún ẹbí ọkọ bẹ̀tì ìbáwí tí wọ́n obìnrin náà ni pé tẹríba fún wọn jurálẹ̀ fún wọn kó lè gbádùn ilé ọkọ rẹ kó lè gbádùn láìfò rẹ ìyẹn jẹ́ nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì Imam Ghazali ó tún ní wala yanbaghi an tu'dhiya zawjaha bihalin kò tọ́ fún obìnrin lọ́nàkọnà kó máa wá fi ara ní ọkọ rẹ̀ kó máa jàǹbá ọkọ rẹ̀ kó máa lálà kó máa fòrú ẹ̀mí ọkọ rẹ̀ kó máa lálà sí rẹ̀ kò dáa bẹ́ẹ̀ ìhàn lè mọ̀ àwọn gan mọ̀ pé ráfà àtijọ́ nǹkan mọ́ mo ti yí padà èmi gan gbàgbé rẹ mọ́ kó máa wá dà láàmú kó máa fìtínà rẹ̀ Imam Ghazali ní kò sí nínú tọ́tọ́ ọlọ́run bọba àlekè ọlá tọmọ létò ju gbogbo ẹni tí ń ṣe marriage counseling lọ àbí gbogbo ẹni tá lọ fọ̀rọ̀ lọ ọlọ́run ní askinuhunna min haythu sakantum min wujdikum nínú suratu talaq chapter tọ́lọ́run fi àdírẹ́sì ọ̀rọ̀ akọrẹ nílẹ̀ askinuhunna min haythu sakantum min wujdikum kódà bẹ́ẹ̀ kọ̀bìnrin nílẹ̀ ilé tẹ̀ ń gbé ilé yín gẹ́gẹ́ bí tẹ́yìn náà lè sùn ní kẹ́ẹ̀jí ọmọ sùn ẹni pé wọ́n ọkọ irú ilé tó bá lè sùn ni kó gbé fún ìyàwó rẹ̀ náà kó máa sùn mọ́ tọ́jú inú ilé tiẹ̀ lọ́tọ̀ yàrá tiẹ̀ ẹ̀pọ̀ àwọn ọkùnrin kan níbẹ̀ yọ yàrá tiẹ̀ yọ tọ́jú ẹ̀ gidi ẹ bá wọnú ẹ̀yin náà mọ̀ ìpín bíi fáìn ẹ má wọ yàrá ìyàwó tó bá mú yín dé yàrá ìyàwó ìṣẹ̀lẹ̀ rí wípé ọkàn ọ̀tọ́jú ara tiẹ̀ ju ìyàwó lọ ibi tí wọn náà bá lè gbé Ọlọ́run ní min haythu sakantum ibi tí wọn náà ń sùn tó lè gbé bẹ́ẹ̀ min wujidikum nínú ilé rẹ̀ ibẹ̀ ní kẹ́ ẹ jẹ́ káwọn ìyàwó yẹn máa gbé wala tudarruhunna ẹ má fara ní ìyàwó à ń sọ eléyìí ní context ti ìyàwó kí má fara ní ọkọ rẹ̀ wọ́n ní kọ́kọ́ náà má fara ní ìyàwó litudayyiqu alayhin kẹ́ wá lè bá a sọ di ìgbà àkólẹ̀ nínú ilé kẹ́ fúnlẹ̀ mọ́ tó bá yọ sọ́tún kán máa dójú tì tó bá yọ sósì kán máa pòṣé lé lérí inú ẹbí yín àwọn àbúrò rẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n rẹ̀ náà sọ̀rọ̀ sí bàbá rẹ̀ náà lálà sí ẹ̀ ìyá rẹ̀ náà sọ sí òun ọ̀wá ní ẹ̀gbọ́n kò lábúrò kò ní bàbá kò ní ìyá nítòsí tí ó dìfẹ́ǹdì ẹ̀ ìwọ̀n ń sunkún kò rẹ́ni sábà ẹ má ṣe bẹ́ẹ̀. wa in kunna ulati hamlin fa anfiqu alayhinna hatta yadana hamlahun
tó bá yẹ pé ń bẹ nínú oyún ẹ náwó fún ẹ tọ́jú ẹ títí tí ó fi bímọ fa in ardana lakum fa atuhunna ujurahun tó bá yẹ kójú fẹ́ dúró lẹ́yìn tó bímọ tán pé yóò fọmọ lọ́mú ẹ fún un lówó ọyẹ wa atmiru bainakum bi ma'rufin ẹjọ́ ṣàṣepọ̀ àti àjọsọyé nípa ẹ fẹ́ túká láàrin ara yín lọ́nà tó dáa wa in ta'asartum kọ́dọ̀ bá jẹ́ sí pé kò sówó lọ́wọ́ rẹ̀ náà fasaturdi'u lahu ukhra obìnrin míì ó lè gbà ṣe yẹn ṣe àwọn ọkùnrin àti obìnrin tán fẹ́ fira wọn lẹ̀ lọ́lọ́run sọ̀rọ̀ ó ní liyunfiq dhu sa'atin min sa'atihi àní tá a fẹ́ ní kí gbogbo ọkùnrin tọ́lọ̀ ń bá rọ̀ lọ́rọ̀ tó rí tajé sí tó lówó lọ́wọ́ máa ná nínú ìgbàláyè tọ́lọ̀ ń ṣe fún ọ náwó jẹ́ káwọn èèyàn máa rí dédé orí tọ́lọ̀ ń ṣe fún ọ lára ìyàwó rẹ̀ wàá ló ń gbé ìyàwó rẹ̀ pamọ́ nítorí káyé má bàa fẹjú mọ́ kò ṣe bẹ́ẹ̀ nítorí náà kọ́ máa gun wọ́n ti ń pè kọ́ máa lọ wọ mọ́tò káàkiri kọ́ máa fẹsẹ̀ gbálẹ̀ tó sì lágbára kó ra mọ́tò fún ìyàwó rẹ̀ tó lágbára kó fún un nílé tó lálàáfíà onítorí kó fẹ́ gbé e pamọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ní liyunfiq dhu sa'atin min sa'atihi ẹni ọlọ́run bá gbà láàyè jẹ́ kí wọ́n máa rí gbà láàyè ọlọ́run ọba lára ìyàwó rẹ̀ waman qudira alayhi rizquhu ọlọ́run wá lẹ́ni tá a bá ní káàzìkì tí ọmọ níwọ̀n falyunfiq bó ṣe mọ níwọ̀n tó yẹn náà wọ́n náà tún ná ṣe mọ̀ pé ńgbà tó ti ní kẹ́ni tá a gbà láàyè ọ̀nà ń tà ń retí ni pé ẹni tí ò bá wá ní mọ̀nà ọlọ́run ò tún ní mọ̀nà wọ́n tó ní náà tún ná nínú díẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ o aṣáfẹ́kọ̀ ọmọ náwó fóbìnrin nítọ́lọ́run fẹ́ nù. onífàlíyunfiq mimma ataahu Allah ẹnu wọn tọ́lọ́run fún ẹ̀ náà nọ́mbẹ̀ la yukallifullahu nafsan illa ma ataaha ọlọ́run ò ní làbọ̀ ẹ̀mí kan lọ́rùn àfi tó bá ní nínú wọn tó ní ẹ̀ náà jí wọ́n mọ̀ rí lára ìyàwó rẹ̀ pé ń gbìyànjú kò lọ́wọ́ korí kọ́ máa raṣu wálé fún ìyàwó ẹ̀ ẹnu wọn tó nínú nígbà táwọn kan lọ Amẹ́ríkà tán lọ London tán lọ Paris tán lọ sọlúdé tán ra gold wá ìwọ ló kó raṣu wá ìwọ náà wà romantic. sayaj'alullahu ba'da usrin yusra wà ṣírí ọlọ́run ní tó bá lélẹ̀ ní ń bọ̀ wá dẹ̀ ìyẹn ni pé ìdẹ̀kùn ń bẹ́ ń bí kọ́ máa ná fún ìyàwó àṣírí tọ́lọ́run sọ fún wa ẹ bó ṣe rí létí ẹ̀ mara ó ní tó bá le tí ìgbà bá le fún ọ tún ná ó wá ní sayaj'alullahu ba'da usrin yusra sórí lẹ́yìn tó le yẹn ń bọ̀ wá rọ̀ tó o bá lè máa ná fún ìyàwó rẹ̀ àṣírí ọlá ni tó bá ti mọ̀ bẹ́ẹ̀ torí olóyìn tó ń gbé account balance rẹ̀ sápamọ́ fún ìyàwó rẹ̀ tó ń ṣe bí dàpọ̀ ọgbọ́n Maradona nù léhùn ò tí mọ̀ náà là ní ibi tọ́lá wà òun ni kọ́ ọmọ náwó fún ìyàwó rẹ̀ ọmọ òkò ìran obìnrin ní kì í mórí má sọ pé ìgbà kò mórí ó ti máa ń ṣe fún un tẹ́lẹ̀ ìran obìnrin ní kì í mórí bákàdíìsì rẹ̀ fúnra wa ń jẹjọ wíwá tẹ̀kífúrú náà là ń ṣe ra kì í mórí bọ́kùnrin fọrùn ṣe bó forí ṣe fún yín ẹni ó ṣe nǹkan kan náà ni àmọ́ wọ́n ti mọ kinní yẹn ní oògùn owó ti sọ́dọ̀gùn owó máa kówó lé lọ́rùn máa ná fún un dáadáa ó máa ní sí ni bí wọ́n bá ti ná fún un sí torí ó ti gbé responsibility rẹ̀ rù sọ́rùn báwọn ọdẹ ti gbé áàzìkì rẹ̀ rù sọ́rùn kí wọ́n lọ fẹ́ mọ́ ṣe áàzìkì rẹ̀ tá a kọ fóun gangan a máa fi sọ́dọ̀ tiẹ̀ nítorí a ti mọ̀ pé ó fi jíṣẹ́ fún yọ́ máa pọ̀ sí lápò tiẹ̀ torí òun sojúṣe tó yẹ kó máa ṣe tó bá ti lóò sojúṣe yẹn mọ́ áàzìkì rẹ̀ ọmọ lọ bá directly fún rẹ̀ ẹ fi wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí èwúlò tí èsanwó skul ọmọ tí ètọ́jú ìyàwó apadà mọ́ níláárí gan jù wọ́n lọ ìyàwó apadà mọ́ rọ́wọ́ yọ jù wọ́n lọ bóyá òun ni ọba mọ́ rọ́wọ́ yọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kápín bá ń ṣojú ṣètò ẹ kó ṣe ọlọ́run ní tẹ́ ẹ bá lè máa ná nínú àìní yẹn náà sayaj'alullahu ba'da usrin yusra mo ṣàdéhùn pé lẹ́yìn tí ìgbà ti le fún yín tí ọ̀nà dí fún yín màá máa dẹ ọ̀nà fún yín màá máa sọ̀rọ̀ yín ní ọ̀nà rọrùn àdéhùn ọlọ́run ni àmbẹ̀lọ́n kọ́ mọ́sá àmúṣẹ lérí gbogbo wa so sùúrù àtàmúmára àti ìmọ́fúnlẹ̀ mọ́ obìnrin ibẹ̀ láti yà lọ mọ́fúnlẹ̀ mọ́ obìnrin wo obìnrin náà mọ́fúnlẹ̀ mọ́ ọkọ rẹ̀ tó bá ti gbé ilé gbóná fún un tó ló fẹ́ bá fa wàhálà yóò gbà ní tí mo béèrè yẹn àfi kó fún mi tipa yóò jẹ́wọ́ fún mi tata lẹni tí ń bá sọ̀rọ̀ tó wá ń dà láàmú tó ń fi tínà rẹ̀ yóò mọ̀ avoid rẹ̀ sí yóò mọ̀ wá ọmọ rùn sí ọmọ jẹ́ nira fún un ọyọ́ mọ̀ kórìíra rẹ̀ sí nígbà tẹ́ bá dẹ̀ ti invite kórìíra wá nú ilé tátọ́ bá dé tán agbára yín ò ní ká nǹkan pè ní ìkórìíra tẹ́ bá ti fọ̀nà kan sọ́nà kejì pé wá sínú ọ̀dẹ̀dẹ̀ yín
tó bá ti dé kódò lè gbé ní síbẹ̀ 40 years kó má jáde tẹ̀ ní gbọ́ra yín yé mọ́ fún 40 years àwọn ọmọ yín ó ti dàgbà bá yín lẹ́nu ẹ̀ wọ́n mọ̀ parí ìjà fún yín nígbà míì ó lè lágbára débi pé padà kọra yín lẹ̀ ìfẹ́ dẹ̀ lẹ fi bẹ̀rẹ̀ kódà ẹ̀ dá sọ̀rọ̀ lọ́kọláya mi nígbà míì ẹ̀ mọ̀ wọ́n ń dà pé ṣe ẹ̀ fi ìṣẹ́jú kan nífẹ̀ẹ́ ara yín rí ni àbíbò lẹ́yìn ṣe kórìíra ara yín tó báyìí wọ́n mọ̀ bínú ara wọn gidigidi ní ọkọ àti ìyàwó náà sì ni wọn ẹ ti invite kórìíra wa nítorí nǹkan tí ò tó nǹkan ó lè jẹ́ látọ̀ ìpasẹ̀ ọkọ àbí láti pasẹ̀ ìyàwó ẹ̀tọ́ kékeré kan náà ní ń dùn ló fẹ́ jà fún látara bẹ̀ ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ni mo develop hatred towards rẹ̀ àbí wọ ọkùnrin náà ló jẹ́ ọkùnrin ohun tipátipá mọ́ mú obìnrin líle gbogbo ń tọ́ bá ń fẹ́ títí tí ìyàwó rẹ̀ fi padà hate rẹ̀ lẹ́yìn tó bá ti hate rẹ̀ tán kò sábúrú tí ò lè tẹ̀lé kódà ẹ lè para yín kẹ́ ṣe kú para yín gbà tí ó bá ti ní hatred nínú ó wá tún lè lé obìnrin yẹn jáde síta kó máa ṣe ṣìnà nígbà tó bá ti ní hatred nínú kò tiẹ̀ nífẹ̀ẹ́ kó fọwọ́ kàn wọ́n mọ́ nígbà tí ò ní feeling kankan tó wọ̀sẹ̀ rẹ mọ́ níbẹ̀ ọmọ àlè ó wọnú ilé rẹ̀ níbẹ̀ àgbákò tó pọ̀ kódà ó lè he ikú láti bẹ̀ ó lè lágbára débi ikú so n tán pè ní hatred ẹ má jẹ́ ó ráyè violence ò burú nínú relationship dàbí hatred o violence làwọn obìnrin mi ò láwọn dúró dè tó bá ti ní violence nínú ẹ máa lọ ẹ láti fira yín lẹ̀ tó bá ti kàn án lu rẹ ni à ń ṣe rẹ ní léṣe bó ṣe burú tó yẹn náà èyí tó burú jù lọ òun ni tán pè ní hatred kórìíra tóun bá ti wọnú ilé tó bá ti kanlẹ̀kùn assalamu ala zawaj wassalamu ala nikah ẹ sálámà sí tán pè ní marriage yẹn ẹ tètè terminate ẹ̀gán tẹ́ bá láàánú ara yín torí pé ìfẹ́ yẹn ò ní dùn pè wá mọ́ àlàáfíà ò ní lè wọnú ilé yẹn mọ́ tí hatred bá ti wọbẹ̀ so Imam Ghazali ní sùúrù òun ni solution rẹ̀ ẹ̀tọ́ tó fẹ́ béèrè fún yẹn náà ó lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ béèrè fún ẹ wá ọ̀nà láti máa communicate ara yín lọ́nà tí ó bá rọrùn lọ́nà tẹ́ bá fi ríra yín convince bàbá alágbájá ń tẹ̀dẹ̀ wá ṣe ń jẹ̀ta yín ò dùn mọ́ mi ó lè tó orí pé ìjẹta ló ti ṣẹlẹ̀ ó wá tójọ́ méjì mẹ́ta kó tó dálẹ̀ ó fẹ́ kátẹ́gùn ti fẹ́ sí ó fẹ́ kí gbígbóná kíní yẹn kó lọlẹ̀ bóyá òun náà lọ ṣe ọ́ bẹ̀tí ó rí pé wọ́n rí mú mára lásìkò ọ̀dà ìwọ sáré bẹ́ẹ̀ náà kí tiẹ̀ fi lọlẹ̀ wọ́n ń bọ̀ wá gbé tiẹ̀ jáde tó bá yá tí wọ́n bá ti wá bẹ̀ pé ẹ ṣá má bínú tínú rẹ̀ dùn tó yọ ìjọ́ kejì ìjọ́ kẹta ó wá lè tún tọ́pìkì yẹn gbé wá pé ṣe ìwọ̀n pẹ̀yìn gẹ́gẹ́ lẹ́sẹ̀ mi wá ṣẹ̀ṣẹ̀ wá rojọ́ lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó náà wá ní adúgbò kan ó sì sọ̀rọ̀ ń jẹ ìta nígbà tí ń gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tẹ́ ń bínú lọ́wọ́ tèmi náà bá bínú bẹ́ẹ̀ ṣe bínú yẹn ní nǹkan bàjẹ́ kó ṣẹ̀ṣẹ̀ wá sọ tiẹ̀ bọ́n ṣe nìyẹn o tẹ́ bá fẹ́ bára yín gbé tẹ́ fẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ́ fẹ́ lálùbáríkà tọ́ra tùká yín máa lọlé wa máa lọlé bàbá mi èmi náà yín kọ́ ọ́lẹ̀ kò sẹ́ni tó pè nínú ẹ̀yin méjèèjì a ti sọ lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú nínú ẹ̀kọ́ tó ti yẹ kí gbogbo lọ́kọláya kan tún dì mọ́wọ́ òun ni pé ẹ sá fún ìmọ̀ràn ẹ bẹ̀rù tán pè ní ìmọ̀ràn ọ̀tá lè fún yàn mọ̀ràn gbogbo àlà ń bẹ̀rù àṣàṣì àbí ní kíkọ́ mọ́ sàṣì wà ṣe ráṣàṣì bí kálukú ṣe ń sá fún nílẹ̀ Yorùbá tó tán pè ní ìmọ̀ràn ó yẹ kó bẹ̀rù ẹ̀jú tán pè láṣàṣì lọ tí ọ̀tá rẹ tó bá ṣàṣì ọ tó bá àṣàṣì tó gbóná gidi tó bá ṣe é àti kó fún ọ nímọ̀ràn tó lè bá tiẹ̀ jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run àṣàṣì lè má jẹ́ bọ̀rọ̀ tí wọn náà bá jẹ́ nìkan tí máa dákọ Ọlọ́run àbí tí máa ṣàdúrà àṣàṣì yẹn tiẹ̀ lè má ráyè tí ó bá tún ti ṣe déédéé kádà sórí ìmọ̀ràn ó tún dúpẹ́ fún ó tún ṣàdúrà fún lérí ìmọ̀ràn tó lè báyé rẹ jẹ́ tẹ́ńpé ìmọ̀ràn burú wọn a máa lé ìmọ̀ràn níwọ fún yàn tẹ́sí pé tó bá jẹ́ wà poisonous yóò bá gbogbo tó dánú mùrádìí ayé rẹ jẹ́ tí ò ní látúnṣe mọ́ àbí kó sì jẹ́ pé ẹni tó fún ọmọràn náà ó láníyàn rí ìlàkàì ní òní àníyàn ni wọ́n máa wá wò nǹkan alágbájá kò lè rí bí aburú kò tì mí sí òtítọ́ ni kò lè rí bí aburú kò tì ọ síbẹ̀ kò rí nǹpa burú ni torójú rẹ̀ fọ́ àníyàn rẹ̀ lọ́dà àníyàn rẹ̀ dà tó tọ́ kọ̀nfàmù pé kò lè ra burú kò tì ọ síbẹ̀ but unfortunately òun náà ò rí ipa burú ní torójú rẹ̀ fọ́ ló fi ní ọ̀ká lọ so tí ọ̀jọ̀gbọ́n kan ní kàṣọ́ ìsúnmọ́ tù ṣáwìrúhù sálàfún àwọn nǹkan tó gbọdọ̀ pé sára ẹni tó fọ̀rọ̀ ayé rẹ̀ lọ mẹ́ta ni fàkúdhá min lisani bil wathiqa gbọ́ lẹ́nu mi tán bá níta lórí ilé mi kọ́ fọkàn balẹ̀ bẹ́ẹ̀
widadun salihun ó gbọ́dọ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀. Èèyàn mélòó ló dẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ mọ́nú wa? Ẹni tó nífẹ̀ẹ́ wa lérí ahọ́n pẹ̀lú ẹyin jú la mọ̀. Ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàn ẹnìkan kì í dà mọ̀. Ó gbọ́dọ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ tó yè kooro. Wàá kọ́ọ̀rù ákìlìn ẹlòmíì wá lè fẹ́ràn yàn àmọ́ bí ìfẹ́ yẹn náà kó dẹ̀ tì ọ́ sẹ́nu tírélà kó mọ̀ mọ̀ pé kò lẹ́mìí aburú sí ọ bẹ̀t kò ní làákàyè àfún ní intelligence àfún lérí pípé lọ títí wìrìwìrì àbí kó jẹ́ nìkan tára rẹ̀ ọ̀ balẹ̀ àìbalẹ̀ ara ẹ̀ náà ni ó fi fún ọ nímọ̀ràn. Ìwọ máa wà níyàn rí tó ní sí ọ àti ìfẹ́ tó ní sí ọ lọ́ba gbàmọ̀ràn rẹ̀ lọ́ba ṣàṣìṣe àṣìṣe tó ju yìí tí ọ̀tá rẹ̀ gan fẹ́ kó o ṣe lọ ọ̀rẹ́ rẹ̀ lè gbé ọ ṣe. Orí burúkú àti àdánù tó lágbára tọ́ta ẹni gan palẹ̀mọ́ fún ni wàláhì ọ̀rẹ́ ẹni lè ṣèṣì tí ni sí díẹ̀ látara ìpè orí àtàì ní làákàyè. So ẹni tó fọ̀rọ̀ rẹ̀ lọ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí ìlàákàyè rẹ̀ ó ní ìlàákàyè gan eré rẹ̀ pé wà máa rí fatun bí halika bil haqiqa àtẹni tó mọ̀ ọ́ dáadáa ó mọ irú ilé tó ti wá torí pé rí lè pé kó láníyàn bẹ̀tì tí ó bá mọ kí ló fìtì rẹ̀ ìmọ̀ràn tí ó gbélé ọ lọ́wọ́ ó lè mọ́ wúlò sínú ìgbésí ayé tiẹ̀. Ní ọ̀rọ̀ marriage ọ̀rọ̀ ọkọ àtọ̀rọ̀ ìyàwó ọkùnrin tó bá fẹ́ fọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ lọ yàn àbí wọ́n tó fẹ́ fọ̀rọ̀ ọkùnrin rẹ̀ lọ yàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣe làákàyè. Sórí ìmọ̀ràn tó fẹ́ lọ rà wá látọ̀dọ̀ ẹnìkan tó lóun fẹ́ sí ọ nígbẹ́rẹ́ pàkọ́ ó súnmọ́ kó ẹ sí pé tó bá lo ìmọ̀ràn yẹn kó yíwọ́ lọ́dọ̀ tiẹ̀ kóun sì lò ó kí ìmọ̀ràn yẹn pè rẹ̀ kó sọ fún ọ pé wo ọkọ tèmi náà ti máa ṣe tí n tó lọ́kọ rẹ̀ ń ṣe o ọkọ tèmi náà máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọgbọ́n tí mo dání. Kódà ẹlòmíì tún lè sọrú ẹ̀ náà fún ọ tí ó máa hàn kí n táwọn èèyàn ń ṣe tán fi ń rí solution jẹ́mi náà ó ṣe tí wọ́n bá ṣe yóò yíwọ́. So ti rí báwọn tó o bá ṣe yóò yíwọ́ torí context life tiẹ̀ yàtọ̀ sí tiwọn. Ọkùnrin tí wọ́n fẹ́ ọ yàtọ̀ sí tiwọn má jẹ́ wọ́n sọ fún ọ pé bákan náà gbogbo ọkùnrin kọ wọn yàtọ̀ síra wọn bó ṣe ṣe rèé bákan náà ní gbogbo obìnrin wọn yàtọ̀ síra wọn obìnrin ṣe bákan náà o ọkùnrin ò sì jẹ́ bákan náà a sì jẹ́ bákan náà a sì jẹ́ bákan náà pẹ̀lú differences tọ́lọ́run fi sáà ní wa yìí èdè tá à ń sọ òjọ́ra ẹ wá wọ́wá òjọ́ra gbogbo nǹkan wa ní yàtọ̀ síra wọn so a sì jẹ́ bákan náà. Ìmọ̀ràn tẹ́nìkan lò tó mú yọrí síbi tó dáa tí ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún mọ̀ràn tí wọ́n bá lò ó lè dáyé rẹ̀ rú àfi kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kó mọ́ wà very selective ta ló fọ̀rọ̀ rẹ lọ kódà tó ti dáa jù ní pé mọ́ fọ̀rọ̀ rẹ lọ lọ́hùn ó ṣe mọ́ lọ́hùn lóní mọ̀ràn ó ní bá ti fọ̀rọ̀ lọ ọlọ́hun ọba ìpé ọlọ́hun mo fẹ́ kó fún mi mọ̀ràn lérí ọ̀rọ̀ yìí òun ní kó máa ṣe istikhara dáadáa a ti kọ́ra wa níbi síríìsì lecture yìí náà bó wọ́n ṣe istikhara ẹ lọ́wọ́ lẹ́yìn àdúrà yẹn tó bá dún nímọ̀ kò nídìí arabic ọ̀gbọ́ ó tún nídìí arabic náà ọlọ́run ọ̀gbọ́ lárúbá èmi máa tẹnu mọ́ ọlọ́run ọ̀gbọ́ lárúbá ju yorùbá lọ táwa ní lárúbá ló ṣe bọ́lọ́run sọ̀rọ̀ yorùbá sọ yorùbá bó ṣe gbọ́ ti lárúbá náà lọ́gbọ́ yorùbá sọ fún un pé kọ́ mi mọ̀ ọ́n ṣe nítorí pé ní istikhara náà nù kọ́ mi mọ̀ ọ́n ṣe ọ̀rọ̀ yìí ti dojú mọ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ ọkọ mi yìí ọ̀rọ̀ ìyàwó mi yìí bó o ní kí n ṣe ṣe má jẹ́ n ṣiṣẹ́ lérí ọ̀rọ̀ rẹ̀ mi ì fẹ́ ṣe ọ́ lára rẹ̀ mi ì tún fẹ́ ṣe mi ì fẹ́ ṣiṣẹ́ lára rẹ̀ ọlọ́run mọ̀ ṣàkọ́ mi mọ̀ ṣe ọlọ́run mọ̀ fẹsẹ̀ rẹ lé ọ̀nà tó dáa ìyá ọmọ kọ ọmọ ṣe ní sáà ó ní ṣìṣe kódà ń jọ mi ò lè fẹ́ bínú kó kàn mọ́ bí tí sùúrù yẹn ti wá toró ti fọ̀rọ̀ lọ ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run bá dẹ̀ ti gba sí ẹ̀rìn rẹ̀ kò ní sì wà àmọ́ kó láwọn bàbá àṣàlẹ̀ kan ká wá mọ́ kọ́ mọ́ sí ọ́n gbẹ́rẹ́ pàkọ́ wípé wò ó ọkùnrin ọ̀láyọ̀ lé bá wọn ọkàn tí ó kàn náìsì for now ni tó bá yá ó lè padà níyàwó kejì ó lè níyàwó kẹta bá ti yíwà padà nítọ́ bá àtìvù nísìnyí ní ọmọ jẹ́ bẹ́nẹ́fìtì tí àtàwọn ọmọ rẹ̀ mọ̀ kọ́lé pamọ́ síbi kan mọ́jẹ́ ọmọ ìlú àyínà láṣẹrú ẹ̀ rí mọ́jẹ́ ọmọ ọkọ tí wọ́n dẹ̀ fi ọgbà bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ńdọ́tọ́ bá mọ̀ tó rò pé ó fẹ́ fi ṣe surprise package fún ńjọ́hun ló kó ẹrù kúrò nínú ilé rẹ̀ kódà bó kó ẹrù kúrò nínú ilé rẹ̀ ó àáríyọnú rẹ̀ mọ́ tí ò fi jáde láyé wọ́n náà mọ̀ pé ìmọ̀ràn tán fún ọ yìí wọ́n fi báyé rẹ̀ jẹ́ ni wọ́gbọ́n ò ní fìdùnnú ò ní fìdùnnú owó orí tó kójọ lára rẹ̀ ń àbí ọgbọ́n kan tó ń dáǹbì kan ò ní fìdùnnú lò ìmọ̀ràn ní sábà bí ní klọ́ọ̀bù àwọn obìnrin wọn ni àjá yá onímọ̀ràn tán fi ń gbélé ọkọ já fún ńlá káyè tán fi ń gbélé ọkọ àwọn lè lò ó kó wọ́ọ̀kì lọ́dọ̀ tiwọn bóyá irú ọkọ tán fẹ́ bóyá àwọn ọkọ wọn ò wúlò débẹ̀ bóyá àwọn ìṣàǹfààní débẹ̀
bóyá ọkọ tó ní láárí nìwọ fẹ́ tó trust rẹ̀, ẹ̀mí ní fi ń bọ́ ọ ṣe, kò fara bá ọ ṣe, kódà kò fi làákàyè bọ́ ọ ṣe, ẹ̀mí ní fi ń bọ́ ọ ṣe, ó tán sí ọ lára pátápátá. wọ́n wá ń ya ọ́n làákàyè táwọn lò fọkùnrin tí kò dúró déédéé, wọ́n ní kí wò ó lò fọkọ tiẹ̀ tó dúró déédéé. ṣé o ti rí pé wọ́n fẹ́ dáyé rẹ rú ni? a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà nìwọ ọkùnrin táwọn ọkùnrin ń fún làákàyè nípa ààbò sì ṣe rèé, wọ́n jí kọ́bìnrin kan pé kó sọ ẹ́ dìdìrìn tètè fẹ́yàwó kejì, tètè ṣe kinní kan. wọ́n wá ń tì ọ́ títí tó fi lọ́ọ́ ṣìṣe. àwọn lè lò mọ̀ràn yẹn kán lo làákàyè yẹn kó ṣiṣẹ́ lọ́dọ̀ kó ṣiṣẹ́ fún wọn nínú láìfù tiwọn, nínú kọ́ńtẹ́ksì tiwọn. tí wọ́n bá ṣe ó ṣìṣe ń bẹ̀ ni o. ìyàwó kejì kìí ṣe gbogbo yẹn lọ́wà fún o. mo sọ bẹ́ẹ̀ ń jó ní náà. kìí ṣe gbogbo, kódà kìí ṣe gbogbo yẹn márìjì wà fún. márìjì náà ní òfin jẹ́ dandan ní Islam, torí kìí ṣe gbogbo yẹn ló lè rí ṣe. bẹ́ẹ̀ lómi bó fẹ́ yàwó láàárọ̀ yìí, obìnrin ò kó jáde ilé rẹ̀ bí kókó tó dalẹ̀. kò ní wọ́n ní kò pé obìnrin kan kìí gbá bẹ́ẹ̀ rẹ̀, obìnrin yẹn kò lórí ọkọ, nítorí wípé n tán pè ní márìjì nínú tó bá wá ètò Ọlọ́run ọba kádàrá àti sábàbí irú wà tí ń gbọ́wọ́ tiẹ̀ náà. so tẹ́bá tí wá ń pé yín gbàmọ̀ràn ìmọ̀ràn ní fi jẹ́ ń fi làákàyè ló jẹ́ ń fi làákàyè ọdún ọlọ́gbọ́n sáyé, jẹ́ ń fi làákàyè àwọn èèyàn sáyé mi, kí n fi tó ayé mi, àwọn tó lẹ́ experience jẹ́ ń fi lo àwọn àgbààgbà. tó wá ń gbàmọ̀ràn lọ́tún tó ń gbà lósì, yóò da ayé rẹ rú, yóò da ilé rẹ rú. àfikọ́ fọ̀rọ̀ rẹ lọ́lọ́run, jẹ́ kó jọ́kọ̀ rẹ náà ló mọ̀ràn rẹ tó tóbi jù, jẹ́ ó jẹ́ ìyàwó rẹ náà ló nímọ̀ràn rẹ tó tóbi jù. Ànábì sallallahu alaihi wasallam yìí máa ń fọ̀rọ̀ lọ àwọn ìyàwó, òun ni ó yẹ kó máa fọ̀rọ̀ lọ anybody. kí ló fà? Jìbìrìlù, kí ni Jìbìrìlù ń wò tí òfin ní mú ìlàkàyè wá fún Ànábì pé n tó ṣe ni? àwọn áńgẹ́lì yọjú sí, Jìbìrìlù wà ń bẹ, Míkáílù á máa yọjú sí, Ìsráfílù máa yọjú sí, Málákùl Mọ́ọ̀tì ń yọjú sí. kódà nígbà míì gan ọba tó dáa gan máa bá a sọ̀rọ̀ láì tiẹ̀ ní fún ànábì màláíkà kankan ránṣẹ́ tí ó bá a sọ̀rọ̀ directly. ó yẹ kélé yẹn ó gun Ànábì débi pé kọ́mọ̀ mọ́ gbàmọ̀ràn lọ́dọ̀ ẹ̀dọ́ Ọlọ́run ọba kan pé èmi tí wọ́n ń bá sọ̀rọ̀ látòrí ní sánmọ̀, kí lẹ̀yin fẹ́ sọ, kí lẹ fẹ́ bá mi sọ, ká tó wá kóbìnrin. Ànábì wá gbàmọ̀ràn débi pé ń gbàmọ̀ràn àwọn ìyàwó ẹ̀, ń gbàmọ̀ràn obìnrin. so bóò ní tiẹ̀ ṣe fẹ́ jẹ́ tó nílé gbàmọ̀ràn ìyàwó rẹ̀. ìyàwó kejì tán ní ọṣà fẹ́ hùn tán ní pé àfikún tètè fẹ́ ìyàwó kejì àbí tó ti bóyá fẹ́ da ayé rẹ̀ rú. àníyàn rẹ̀ sì làwọn náà ní tán fi ń sọ bẹ́ẹ̀ fún ọ. bẹ̀tì tó bá lò ó bóyá no context life tiẹ̀, bóyá yóò dẹyọ kan tó níyẹn gan rú tàwọn ọmọ rẹ̀ tí gbogbo wọn dọ̀tá rẹ̀. so àfikún fọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run ọba lọ́wọ́. àpé ọmọ gbàmọ̀ràn o, àmọ́ mọ́ trust ìmọ̀ràn dẹ̀ṣọ́ ìmọ̀ràn gbà. ọ̀rọ̀ inú ilé rẹ̀ yẹn ọ̀rọ̀ ayé rẹ̀ ni, tó ní ó ṣe pẹ̀lú ẹ̀mí rẹ̀, tó ní ó ṣe pẹ̀lú láìfù rẹ̀. ṣọ́ra níbi kọ́ mọ́ ọ̀nà sáfẹ́fẹ́ káàkiri pé ẹ fún mi mọ̀ràn, kí ni kí n ṣe fún ìyàwó mi, bó ní ṣe kí n ṣe tweet ọkọ mi. ṣọ́ra ń bẹ̀ púpọ̀. ó wá níwà mímọ̀ ẹ̀ jìbọn àlè ìhà nínú tó ṣe dandan lérí obìnrin min hukuki nikah, nínú ẹ̀tọ́ marriage. òun ni pé idha mata anha zawjuha, tọkọ bá kú, ó bọ́rọ̀ débi ikú. tọkọ bá kú tó bá fayé lẹ̀ tó fobìnrin sílé ayé, ìwọ obìnrin tọkọ fílẹ̀ sílé ayé. Allah tuhidda alayhi akthara min 4 ashhurin wa 10. má ló ń sopó kọjá 4 months 10 days tọ́lọ́wọ́n bá sọ ní Al-Qur'an. ní pé obìnrin tọkọ rẹ̀ bá jáde láyé kó oṣooṣù 4 àtijọ́ 10 ẹni Ọlọ́run béèrè lọ́dọ̀ rẹ̀, má ṣe jù bẹ́ẹ̀ lọ. má ṣe jù bẹ́ẹ̀ lọ. ṣé ń gbọ́rọ̀ ìyẹn ni pé tí oṣù 4 bá pé, ìjọ́ 10 pé, kí ló tún ṣe ilé ọkọ? kí ló tún ṣe ní ilé ọkọ tó pẹ̀rù jáde ńbẹ̀? àfi tán bá pín ogún ọkọ rẹ̀ tán á níwọ̀ ló ní ilé yìí ló kù. àmọ́ pín ogún àwọn ọmọ rẹ̀, ilé yẹn kàn wọ́n á ní tò mọ̀mọ́ ilé tèmi ni ẹ máa gbénu ilé yìí. sọ àmọ́ pé o ti wá ṣẹ́kù ńbẹ̀, ṣẹ́kù nílé ọkọ mọ́ o. n tán pè nílé ọkọ ńjọ́ tíyẹn bá ti jáde láyé, Ọlọ́run tóbi pọ̀, ńjọ́ tẹ̀dá bá ti gbé ẹ̀mí mì ní ò ní nǹkan kan mọ́. òun kọ́ òkú yẹn kọ́ ló ní nǹkan kan mọ́. kò ẹ má sọ pé kíní yìí tòkú yìí ni ńjọ́ tí ń bẹ láyé, kò sí tòkú mọ́. ìyẹn ń jẹ́ wàásù fún lórí ẹni tí ń kó ọrọ̀ jọ, tí ń kó nǹkan jọ nù wa. wàláhì lópin ìgbà tá mi lókè mi lọlẹ̀ ni. kò sí recognition fún nǹkan kan tó ń pè ní ownership mọ́. tọ́ ọ bá ti gbẹ̀mí mì, kódà kan tó sin ọ́ sínú sàárè, ò ní nǹkan kan mọ́. so àwọn tó ní gbogbo ń tó rò pó ní ọmọ rẹ, ìyàwó rẹ tó bá sì ní pẹ́rẹ́ǹtì, àwọn tó nínú.
àwọn tó nínú gbogbo nǹkan tí wọ́n tó àti ilé tí wọ́n ní family house lélẹ́yìí ẹ má jà pín mógún gbogbo ẹ̀ pápátá ogún ni tí ẹ sì pé ẹ̀tọ́ àwọn tó filẹ̀ ọmọ mọ̀lẹ́bí ẹ̀tọ́ wọn ni àwọn ni ó pín mara wọn lọ so kí ni ìyàwó rẹ fẹ́ máa ṣe ń bẹ̀ àfi tí wọ́n bá pín kan lókù kò yẹ ṣe ìyàwó rẹ mo ti di ìyàwó níyàwó lẹ́yìn 4 months 10 days ó ti di ìyàwó níyàwó ìtàn pè ní akudu nìka láàrin yín fún rẹ ló forí sánpọ́n pẹ̀lú ikú ọlọ wọn ráìtì ẹ̀ ọ̀fù pàápàá kò sẹ́mi lọ́rùn ẹ̀ mọ́ so kí lóbìnrin yẹn fẹ́ mọ́ wá ṣe nínú institution marriage lẹ́yìn ọdún kan ń làwọn àṣà wa ńlẹ̀ Yorùbá tá a gbọdọ̀ kọ̀rẹ́kìtì ẹ̀jẹ̀ àmọ́ ìlàkàyà ara wa kí mọ́lẹ́ Ọlọ́run bọ́ ráyè ń bẹ̀ àtẹ̀láṣà àdèǹbáyé jẹ́ ọkọ rẹ̀ ti kú ó ti ṣọdún méjì lẹ́yìn tọkọ kú kò rí márì àwọn ọkùnrin ń kọnú sí kò mọ bí ó ti sọ fún wọn pé òun gbà ń ronú pé kí la yí ọ̀wà wí tí kò ti hẹ́lì jù lẹ́yìn ọdún méjì Ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ lóun yọ̀ǹda rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin àti ijọ́ mẹ́wàá yẹn ni pé oṣù mẹ́rin ijọ́ kọ̀ọ̀kànlá tó lé lérí oṣù mẹ́rin ó lè tẹ iv nìka tó wọn bá sẹ́ndì ẹ̀ sí ẹ lọ ni pé ó wà sí ẹ obìnrin gidi ni kò ní í ṣèranù sorobìnrin tóun tó ọdún 5 lẹ́yìn ikú ọkọ rẹ̀ tí ó rí márì tí ń wò pé kí lára yóò wí tí ń wá ń yọ̀ sí náà ṣe lọ́tún lósì obìnrin pa àwọn tán bá àwùjọ jẹ́ nù gbogbo àwọn èèyàn dẹ̀ la fẹ́ kí bá ṣe fẹ́ kó rí nù ibi tá a ti bẹ̀rẹ̀ sí mọ́ fúẹ̀lì aburú ni pé èyí tí ó tètè márì lẹ́ẹ̀kan náà àgbà yìí pé àwa á tù sọ lóko pé àwọ̀ lọ́pọ̀kọ rẹ ni òun retí kó kú tẹ́lẹ̀ ni definitely ẹni tó fẹ́ yìí ẹ tí jọ ń fẹ́ra yín tẹ́lẹ̀ kọ́kọ́ rẹ tó kú àti pálapàla tá a mọ̀ wí. Islam kọ́ là ń bá ìrònú àwọn Ọ̀rúnmìlà ilẹ̀ Yorùbá òun ló kó sí wàhálà nígbà náà. Sayyidina Umar radiyallahu ta'ala anhu ọmọ rẹ̀ Hafsa nígbà tọkọ ọmọ rẹ̀ kú sójú ogun Uhud tí n bá gbàgbé o àbógun Badr ogun Badr ni ó ti ṣèṣe látojú ogun Badr àmọ́ ó dé Mádínà nígbà tó ṣe díẹ̀ ló kú nígbà wá kú tán Umaru wá ń wá oṣù 4 àtọjọ́ 10 ó pé dọ́yìn oṣù 4 ọjọ́ 10 ọ̀hún ni Umaru ti ń wọ́kọ̀ kalẹ̀ fún àwọn èèyàn fẹ́ kí obìnrin ó wà láìládé orí ó kàn ṣe wà kí ni ká ṣe pé píríọ̀dù tó bá ti kúrò nílé bàbá rẹ̀ abẹ́ institution marriage immediately ní kọ́wọ́ kọ́mọ jáde nínú institution yẹn báyìí wọ́n kọra wọn lẹ̀ ọkọ rẹ̀ kú òkè ọkọ mi kó tètè fẹ́ lẹ́ẹ̀kan náà wọn èyí pẹ́ láti kó sí láti ilé kan bọ́ lé mi wọn ni obìnrin yìí ń bẹ lọ́ndà alágbájá tẹ́lẹ̀ ó ti wá wà lọ́ndà alágbájá nísìn wọ́n máa ń múùfù káàkiri tẹ́ bá ń ka àwọn ìtàn wọn gbà náà pé òkè ìyàwó lágbájá ni tẹ́lẹ̀ nígbà tí lágbájá yẹn kú ó bọ́ sọ́dọ̀ tàmọ̀dò láàrin oṣù 5 ó ti rì márì pápápá mọ̀lẹ́bí ọkùnrin tí ó kú wọn à ní sọ ọkùnrin tó fẹ́ lẹ́nu wọn à sì ní sọ ọmọbìnrin yẹn náà lẹ́nu pé ó ṣe tètè márì báwọn gbogbo wọn gbọ́n tún bá celebrate marriage ẹ̀ tí kò máa márì ni ọkọ ọmọ tí yín ti kú nù Ọlọ́run ló pa sọ ẹgbà ká mú Haúsá ń practice ẹ̀dìsín toró yé wọn Ọlọ́run yé Haúsá jù wá lọ ẹ̀sìn yé Haúsá jù wá lọ wọ́n yára gba kádàrá jù wá lọ ọdún 5 ọmọ Yorùbá sì wà ń bẹ̀ tí ń ra mú tí ò ní tì mọ kí ni kóhun ó ṣe ara dẹ̀ ń béèrè fún pé kókó lọ́kọ mi yọ wà sọ rẹ̀ di gbélé pawó kọ́lọ́wọ́n sọ wà ń bẹ̀ so àwọn àṣà ayé ẹ̀dàkùn ẹjẹ́ àtúnṣe kìí ṣàṣà Ọlọ́run kìí ṣàṣà Islam Imam Ghazali sóhun òwúlẹ̀ tí ẹjọ́ mọ́lẹ̀ Yorùbá tóhun fi ń sọ fún wa pé tó bá kọ́ mọ́jì ó lé ní oṣù 4 àti ijọ́ 10 mọ́ proceed lọ márì tó bá ti rí ọkùnrin tó tẹ́ Ọlọ́run kò nídìí à ń ṣe àwa ń yọ ọ ṣe ẹ mọ́ yọ ọ ṣe ẹ ṣe nìka ẹ pé gbogbo àwọn èèyàn gidi ọ̀wà èèyàn tọ́lọ́ ń bá yé wọ́kọ́ lọ pa ọkùnrin tó kú ọmọ síkú rẹ̀ àsìkò rẹ̀ tó lọ jáde láyé ẹ tètè márì ọkùnrin gidi gan yóò fẹ́ kíyàwó òun márì lọ lẹ́yìn tóun bá kú tán ọkùnrin gidi Abu Salama ń sọ fún Umu Salama wípé bọ́rọ̀ tí ń lọ yìí ó ṣeé ṣe kí ó jẹ́ pé màá fayé lẹ̀ Abu Salama yẹn nínú àwọn tó kọ́ gba Islam dàtà Nabi sallallahu ń bẹ Mẹ́kà tí ń jíṣẹ́ ni ìyàwó ẹ̀ náà pẹ̀lú ẹ̀ wọ́n jọ gba Islam ni wọ́n tún wá jẹ ìyà jẹ wọ́n Abu Salama yìí wọ́n jọ bí wọn àtànábì ni láti kékeré wọ́n jọ mú múmbì kan náà ni so Umu Salama níyàwó Abu Salama
Abu Salama wà náà tó kọ́ ṣe hijira lọ sí Habasha, ó padà dé. Ó tún ṣe hijira pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lọ Madina. Ojú ogun Uhud ló ti ṣèṣe. Àmọ́ òun dé Madina padà, kò kú sójú ogun. Nígbà tó dé Madina padà, àárẹ̀ yẹn gbogbo bẹ̀rẹ̀ sí ní mọ́ lágbára sí, kò pẹ́ lọ jáde láyé. Kó tó wá jáde láyé ní sọ fún Ummu Salama ìyàwó rẹ̀, ní tí n bá kú tán, ó ní láti marry o. Ń sọ bẹ́ẹ̀, ìfẹ́ atúmọ̀ dé bẹ́ẹ̀. Ìwọ ń fẹ́ kí ìyàwó tiẹ̀ máa wá jókòó sí sàárè tí àbí kó má marry mọ́. Ìfẹ́ gidi, ó benefit ẹni tó fẹ́ràn yẹn, ń ló gbélékè benefit tiẹ̀. Benefit tiẹ̀ ni kó jẹ́ tiẹ̀ nìkan, kó má fẹ́ lòmí. Benefit tiẹ̀ ni pé kí wọ́n kú tán kó tún continue life, kó má gbádùn lọ. Ó wá fẹ́ kẹ́ni tó nífẹ̀ẹ́ kó má gbádùn ní gbogbo ìgbà. Ó ní nígbà tí n bá jáde láyé, mo fẹ́ kó remarry. Abu Salama ń sọ fún Ummu Salama. Ummu Salama ní kí n remarry fún kíni? Àwọn ọmọ ló ti pọ̀ lọ́wọ́ mi, kí mo tún fẹ́ fọkùnrin ṣe mọ́. Tó bá òun náà nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ń sọ fọ́kọ rẹ̀ pé wọn ò nídìí ọkùnrin mọ́. Abu Salama wá ń bẹ̀ tí n bá jáde láyé pé láàárẹ̀ yìí, mo fẹ́ kó remarry. Mo fẹ́ kó fẹ́ ọkùnrin mi. Kódà ọkùnrin gidi láì tí kú. Tó bá rí pé wọn ọ̀rẹ́ tọ́ ìyàwó ṣe mọ́ fún ẹ̀ ní òtún pé ìyàwó pé wá ń bí. Kò sówó lọ́wọ́ mi dàbí ti tẹ́lẹ̀ mọ́. Ní sì fẹ́ máa fi ìyà jẹ ọ́. Ó ti ń di pé mi ro oúnjẹ rẹ̀ san mọ́. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀. Ọkùnrin gidi ó tún ronú bẹ́ẹ̀. Má sọ pé ọ̀dàlẹ̀ obìnrin ní níjọ́ tí mo lówó lọ́wọ́, ẹni ń bá mi ná, nígbà tí wàá ní mọ́, wọ́n ń pẹ́ wọlé, wọ́n gángan tètè yọ̀ǹda ẹ̀ kó tó yọ̀ǹda rẹ̀. Ìyẹn ní ń jẹ́fẹ̀ẹ́, ìyẹn ní ń jàánú. Ara àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ o. Tí wọ́n yọ̀ǹda ìyàwó wọn pé wò ó yín bù ọ láṣìírí. Kódà ìníjà àwọn èèyàn mọ̀ pé tó fa mo lè cover rẹ̀ up pé bye ká wá story kan ká fi cover up. Mo fẹ́ kó lọ remarry fálàáfíà rẹ̀. Ọmọ kékeré ni ọ́. Abu Salama wá ń sọ rú ẹ̀ fún Ummu Salama wípé tí n bá jáde láyé mo fẹ́ kó remarry. Ó tún wá ṣàdúà. Ó ṣe àdúà náà tẹ̀mítẹ̀mí, Ọlọ́run sì gbà. Ó ní Ọlọ́run tí n bá jáde láyé, ọkùnrin tó lóore jù mí lọ, ọkùnrin tó dáa jù mí lọ ní kó jí ó fẹ́ arábìnrin yìí. Arábìnrin tó fẹ́ tó bímọ fún ni o, kìí ṣe pé tó ṣẹ̀ṣẹ̀ ó bímọ fún, àjọ ṣe parental care papọ̀ ni. Kódà ọmọ tán bí fúnra wọn, tí n bá ṣe mistake, ó bí ọmọ 4 ni wọ́n pè. Wọ́n á pè Ọlọ́run tí n bá jáde láyé, tí n bá kú, ọkùnrin tó lóore jù mí lọ. Ẹ rí pé eléyẹn le. Ntẹ́mi ó tún fẹ́ ni pé ọkùnrin tí ó bá tiẹ̀ fẹ́ lẹ́yìn mi, kó fẹ́ yìí tí kó má rí bí fẹ́ yìí tí ó dáa tó mi. Kó ṣáà mọ́ wá jẹ̀ràn mi gbogbo ìgbà ni pé bàbá alágbájá káre lóde ọ̀run káì níjọ́ tí ń bẹ láyé. Ntẹ́mi ọ̀fẹ́ tí wọ́n náà fẹ́ nù. Tó bá tiẹ̀ lè compromise pé kó fẹ́ lòmí. Abu Salama wá ń ṣàdúrà pé Ọlọ́run, ọkùnrin tí ó bá fẹ́ Ummu Salama lẹ́yìn mi, kújú ọkùnrin tó dáa jù mí lọ. Ìgbà tí Ummu Salama bákan tá Ànábì padà wá lòun ọ̀fẹ́. Làdúà yẹn tó yé Ummu Salama pé àsọkùnrin tó lè dáa ju Abu Salama lọ nípa ìmánì, nípa àgbàgbọ́, nípa àbẹ̀rù Ọlọ́run. Àṣọhun l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àdúà Abu Salama gbà wípé ọkùnrin tó bá dáa ju òun lọ ní kó fẹ́ ìyàwó òun lẹ́yìn tó ń bá kú tán. So ibi tá ti yà lọ́bẹ̀ ni wípé tóbìnrin bá pàdánù ọkọ, tọkọ rẹ̀ ò sí láyé mọ́, ó nídìí láti waste time nítorí wípé kí láyé ọ̀sọ̀, àṣà kí láyé ọ̀sọ̀ ó gbọdọ̀ dópin. Tó bá ti ṣoṣù 4, ìjọ́ 10 ẹ̀túlẹ̀. Torí àìtúlẹ̀ nínú àṣà yẹn, adlu ni wọ́n ń perú ẹ̀, indirect adlu ni. Kí ni jẹ́ adlu ní àṣà kan tí Lárúbáwá náà ti nírí tipẹ́tipẹ́ kí Ìsìláàmù tó dé. Ìsìláàmù pa ti Lárúbáwá náà rẹ ni. Bẹ̀tì Ìsìláàmù délẹ̀ Yorùbá kò tí ì rí ti Yorùbá parẹ́. Òun ní pé tí ọkọ bá kú, tó wá fi ìyàwó lẹ̀, kò bá jẹ́ ìyàwó 2, kò bá jẹ́ 3, kò bá sì jẹ́ ẹyọ̀kan, kò bá jù bẹ́ẹ̀ lọ. Ṣé láwọn ìyàwó tó fi ilẹ̀ yẹn wọ́n máa pín wọn mọ́ ogún ni. Wọ́n èyí pín gún fún wọn, wọ́n pín wọn mọ́ ogún. Islam ló change ẹ̀ ń pín náà. Ẹ gbọ́dọ̀ mọ́ fún ìyàwó lógún. Wọn kò sì sí tí ń jẹ́ pé wọ́n ń jogún ìyàwó. Tọkùnrin bá kú nísìn tó ní ìyàwó 3, tó dẹ̀ wá jẹ́ nìkan tí àrísìkí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìgbà tó wá kú tán pín gbogbo dúkìá rẹ̀, ilé tó ní bí báyìí, dúkìá tó ní bí báyìí, ẹṣin tó ní, ràkúnmí tó ní, gbogbo góòlù tó ní tán pín. Wọ́n á pín dérí ìyàwó, kí ìyàwó mélòó ló ní, wọ́n ní 3 ni. Lágbájá àbúrò rẹ̀ ìwọ mú kan, ẹ̀gbọ́n rẹ̀ Tàmọ̀dù ìwọ náà mú kan, bàbá rẹ̀ sì ń bẹ láyé, wọn ní bẹ́ẹ̀ ni. Tó ṣe láìkì kan nínú àwọn ìyàwó yìí, èwo lẹ́yìn láìkì nínú mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn náà ká
ẹ jẹ́ kí Ráfátù máa bọ̀ lọ́dọ̀ mi, ẹ jẹ́ kí Mariam máa lọ sọ́dọ̀ tàmàdò yìí, ẹ jẹ́ kí Bílíkì máa lọ sí, wọ́n máa wá pín ìyàwó rẹ̀ mọ́wọ́ tí wọ́n sì bí àwọn obìnrin yẹn dáa kán máa lọ bí wọ́n ní wọ́n lọ torí dúkìá ni owó tí ọkọ yín san ń jọ́tọ́ fẹ́ yín yẹn ó yẹ ra yín ni ẹ̀dọ́ owó ń tán pè lówó ògì nígbà náà tó túmọ̀ sí ni pé mo ra ọ́ ẹbí rẹ̀ kọ́ ló ní ọmọ èmi mo ní ọ́ so tí n bá kú jẹ ẹbí mi ó tún jogún rẹ̀ kódà ọmọ ń jogún ìyàwó bàbá ẹ̀ nígbà tó ibi tó burú dé ńgbà náà ọmọ yóò jogún ìyàwó àwọn ìyàwó bàbá rẹ̀ àwọn ìyàwó bàbá rẹ̀ tí èsì ìyá tiẹ̀ gẹ́gẹ́ yóò jogún wọn tí wọ́n pín ìyàwó bàbá rẹ̀ fún pé ìwọ ni kó máa ṣètò rẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ ti fayé lẹ̀ níbi tí nǹkan náà burú dé Islam ló gbógun ti gbogbo ẹ̀ lọ́pàá gbogbo ẹ̀ rẹ́ ní ilẹ̀ Lárúbáwá ní Mọ́kà gan fún rẹ̀ so kí mo á fẹ́ lò tán bá ti wá pín wọn mọ́wọ́ báwọn tóbìnrin bá ti wà lọ́dọ̀ àwọn tí wọ́n pín sí ẹni tán pín sọ́dọ̀ rẹ̀ yẹn ní tó bá fẹ́ fi dá lára ni kódà ó tún lè lọ fi lọ́kọ bí ìgbà pé property tíyẹn kàn ní àbí asset dúkìá ó lè fi lọ́kọ ó lè bọ̀yàn kó tún lọ fi lọ́kọ míì ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tán pín fún un yóò wá tó àwọn pé ṣé o fẹ́ márì nǹkan kan lágbájá yìí lóun fẹ́ fi ọ yóò wá sọ rẹ̀ di wàlíyù tí ó tún lọ fi lọ́kọ yóò wá gba owó erí rẹ̀ lọ́wọ́ ẹlòmíì yóò monetize ẹ̀ yóò securitize ẹ̀ yóò gbowó owó orí rẹ̀ yóò gbà lọ́dọ̀ ọkùnrin mi so nítorí pé dúkìá ni wọ́n róbìnrin yẹn sí tóun lè sọdọ̀ owó lẹ́ni time tóun lè lù ní gbàǹjo àbí òun ò tiẹ̀ wá rẹ́ni tí ọ̀fẹ́ yóò wá fúnlẹ̀ mọ́ ayé ó lè mọ́ obìnrin yẹn kò ní fún lóúnjẹ kò ní jí ó ṣòwò kò ní jí ọmọ jáde kò ní jí ọmọ lọ kò ní jí ọmọ bọ̀ kò ní jí kẹ́nìkan ó rí wá kódà lé àwọn bàbá rẹ̀ kò ní lọ bìkan títí táyé ó tára ó fi ní táyé bá sú tára bá ní yóò bá ní wò fẹ́ kan kọ̀ mí lẹ̀ tóbìnrin bá sì wá fi initiate kọ̀ mí lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé owó tí olóògbé tó san lọ́jọ́ sí àwọn àsìmọ́ sanwó púpọ̀ owó erí tó san lọ́jọ́ sí yẹn obìnrin gbọ́dọ̀ dá padà torí wọ́n lo initiate tọ́lák kólóhùnù ọ̀ wá ṣe fìdá bóyá nínú tí wọ́n san fún ẹ lówó erí kò ju díẹ̀ lẹ̀ àbí kò ju gbogbo ẹ̀ lẹ̀ àbí kò tún jù lẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó fi rárá rẹ padà pé mo fẹ́ ra òmìnira ara mi nítorí náà gbogbo owó ògì owó erí tẹ́ san fún mi lọ́jọ́ sí kódà èlé gan tún ní lérí ẹ̀ ẹgbàá ni ó bá san owó yẹn fábùrú ọkọ rẹ̀ tó jogún ìyàwó yẹn àbẹ́gbọ́n ọkọ àbẹ́nibọ́dì tí ó jogún ìyàwó yẹn lòun ọba nínú rẹ̀ ọba dùn pé tí ń wá náà ni yóò fúnlẹ̀ mọ́ títí tí obìnrin yẹn ó fi decide láti sanwó yẹn tí ó fi máa lọ owó yẹn lọkùnrin yẹn fẹ́ lòun tiẹ̀ bọ́n ṣe nìyẹn náà ń pè ní adlu lọ́lọ́run fún wa ń sọ ní Al-Qur'an pé ya ayyuhal ladhina amanu la yahillu lakumun nisa nínú suratu nisa la yahillu lakum an tarithu nisaa karha kò tọ́ fún yín kẹ́ ẹ máa jogún obìnrin tipá kẹ́ ẹ máa kún obìnrin mógún àbí ẹ máa jogún wọn tipá kò tọ́ wala ta'dhuluhunna litadhhabu bi ba'di ma ataytumuhun ẹ sì mọ́ fúnlẹ̀ mọ́ wọn nítorí kán lè dá díẹ̀ padà fún yín nínú nǹkan tẹ́ ti fún wọn àbí nígbà míì ọkọ fún rẹ̀ máa ṣe ó ti fẹ́ kíyàwó yẹn máa lọ ó fẹ́ lé lọ àmọ́ kò fẹ́ tó bá tóun gẹ́gẹ́ bá pronounce tọ́láàkì ọmọ ẹ̀pọ̀ òun ò lè gba owó erí mọ́ gẹ́gẹ́ bí òfin àtòfin tí ìsìláàmù náà tún fi lọ́lẹ̀ nke akẹ́fà ta'khudunahu qad afdha ba'dukum ila ba'd ẹ̀ ṣe gbowó erí nígbà tí ẹ ti sún mọ́ra yín ó ti rí òhò rẹ̀ òun náà rí tiẹ̀ ó tún wá gba owó tó fún padà kí wá ní kó jèrè tiẹ̀ lẹ́yìn tó kọ́lẹ̀ ẹ ò lè gba owó yẹn mọ́ ókè tó bá jẹ́ mi ọkọ kọ́ mọ kọ́lẹ̀ ńkọ́ òun ló wá bá mi kó òun fẹ́ máa lọ òun náà dá owó padà fún mi ìyẹn tí n bá béèrè fún tí n bá ní ọ̀yọ̀ǹda owó tí ó dá padà yẹn lọkọ ń retí ọkọ máa fúnlẹ̀ mọ́ yóò gbélé ayé gbóná fún títí tóbìnrin yóò fi sọ pé wò ó mo lẹ́mìí ara mi lò èló ló fẹ́ gan kí n dá padà fún kí n máa lọ lé bàbá mi àwọn ọkọ kan ń ṣe bẹ́ẹ̀ láti fi lè fún ilẹ̀ mọ́ obìnrin Ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀ nínú súrátù al-Baqara Ọlọ́run wa tún sọ pé idha tallaqtumun nisa obìnrin tẹ́ bá tún sí wá kọ́ọ̀lẹ̀ fabalagna ajalahunna píríọ̀dù ta ní kó lò lẹ́yìn tọ́lák ìyẹn idda opó tọ́lák ó ti lò ó
fala ta'dhuluhunna an yankihna azwajahunna ẹ má ní wọn la ẹ má dínà mọ́ wọn kí wọ́n má fẹ́ ọkọ tó bá wọn. ó ti kúrò nílé tiẹ̀ nìyẹn kí ló tún fàṣà sí tẹ̀lé sí pé kó má rọkọ míì àbáwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó ti jáde nílé rẹ̀ obìnrin yẹn ti jáde nílé rẹ̀ ó tún wá ń sà sí pé kó má rí ọkùnrin kọnu sí i àbí ọkùnrin yẹn ti lọ wọn náà ló lò ṣe mọ́ ó tún wá gbọ́ pé obìnrin gidi kan ni wọ́n fẹ́ fẹ́ nísìn lọ́wọ́ á tún lọ ṣàṣà sí pé kán má gbọ́ra wọn yé kí wọ́n kọra wọn lẹ́gbẹ̀yìn àbí kó sì wá lérí súrà wípé obìnrin yẹn lòun ò ṣe mọ́ ọkùnrin yẹn náà lòun ò ṣe mọ́ á túká nígbà tó wá yá àwọn méjèèjì tán láwọn ò ṣe mọ́ tẹ́ bá wọn parí ìjà tẹ́ bẹ̀ wọ́n tán láwọn ọ̀dọ́ tínú ń bí wọn làwọn méjèèjì bá tún dé wọn á bẹ́ bí wọn obìnrin wá sọ́dọ̀ ẹbí ọkùnrin náà lọ sọ́dọ̀ ẹbí tiẹ̀ kí lágbájá mo tún fẹ́ padà mo fẹ́ gbà ìyàwó mi padà ó dẹ̀ ti sọ ẹ̀yìn ẹbí ó ti sún ká ó tún ṣe fẹ́ padà lágbájá tó fẹ́ rẹ̀ sùn gbogbo ìgbà tí kékeré kan tẹ́ ti jáwèé fúnra yín náà ló tún fẹ́ àwa náà láti wá tẹ̀lé ọlọ́bẹ̀ padà lọ́bẹ̀ àwa náà ni a tún máa gbà wọn lálejò padà wọn láǹṣẹ ẹwọ ẹyé mú wa ṣeré mọ́ lọ́wọ́ ọkùnrin mi wá Ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀ tán bá láwọn fẹ́ra wọn tọra wọn fẹ́ náà nù ẹ má di obìnrin lọ́wọ́ láti fẹ́ ẹni tó wù ẹ má di ọkùnrin lọ́wọ́ láti fẹ́ ẹni tó wù ẹ má sẹ́ẹ̀tì limit ẹ má sẹ́ẹ̀tì gàgà ó mọ́kùnrin wálé ọkùnrin tó wù ú ni ó lẹ́sìn ó ṣe déédéé obìnrin yẹn ó ní kàfáà kò tọ́ fẹ́ anybody láti sẹ́ẹ̀tì restriction àbí impediment láti sọ kí má fẹ́ èmi ni bàbá ìyàwó èmi lẹ̀gbọ́n bàbá ìyàwó ò lè fẹ́ lágbájá kò tẹ́ mi lọ́rùn ni kò tọ́ fún yín láti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní tẹ́ bá ti kọ obìnrin lẹ̀ tó bá ti lo period ta ni ó lò la ta'dhuluhunna yankihna azwajahunna idha taradaw bainahum bil ma'ruf tán bá ti yọnu síra wọn wọ́n ti bára wọn pa ẹ̀yìn alárinà ẹ̀sùn sẹ́yìn wọ́n láwọn fẹ́ra àwọn padà nù kí n problem ti yín Ọlọ́run ní dhalika yu'adhu bihi man kana minkum yu'minu billahi wal yawmil akhir à ń fi lè ṣe wáàsí fẹ́ni bá gba ìjọ kan ìgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́nú yín Ọlọ́run sọ yẹn nínú Suratul Baqara so ẹ̀kọ́ tá ń kọ́ ń bẹ̀ generally ni pé obìnrin ẹ má fún un ní restriction ẹ fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ kó rí exercise Islam lọ́jà fún obìnrin liberty obìnrin débẹ̀ ìyá wa ìkànnù ìyàwó Ànábì sallallahu alaihi wasallam Ummu Habiba ìgbà tí bàbá rẹ̀ kú ní Abu Sufyan bàbá rẹ̀ ọmọbìnrin jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam bàbá tóun jẹ́ bàbá fún tí ń jẹ́ bàbá ìyàwó Ànábì Abu Sufyan inú àwọn àgbà ní Mẹ́kà ńlọ́wà ìgbà tó jáde láyé ọmọ rẹ̀ tí ń jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam kò sá Ànábì láyé mọ́ nígbà náà wọ́n ní dakhaltu ẹni tó gbẹ̀gbà wá ní Zainab bintu Abi Salama ló gbẹ̀gbà wá ó ní dakhaltu ala Ummi Habiba zawji Nabi sallallahu alaihi wasallam òun wọlé tọ̀ ìyá Habiba tí ń jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam nígbà tí hina tuwfiya abuha Abu Sufyan ibn Harb nígbà tí ọkọ bàbá rẹ̀ kú ìyẹn Abu Sufyan tó jáde láyé òun wá wọlé tọ̀ lòun bá rí wípé ó kun nǹkan sójú ó tọ́jú ara ó lo pẹ̀fúùmù ó ṣàtọ́jú ara lẹ́ni tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde láyé ẹ̀gbọ́ bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde láyé kò tíì pẹ́ òun wá wọlé tọ̀ ọmọ tí ń jẹ́ ọmọ fún bàbá tó kú yìí ṣe mọ̀ kí wọ́n sì wà nú ọ̀fọ̀ ọ̀sẹ̀ kan ò tíì kọjá ọ̀sẹ̀ méjì kọjá ọ̀sẹ̀ mẹ́ta kọjá àwa wọlé tọ̀ àwa rí kó tó tọ́jú ara ó wọṣọ tó fáyìn ó tó lo pẹ̀fúùmù ó tó lo makeup gbogbo tó yẹ kó lò tóbìnrin fi ń ṣẹ̀ṣọ́ ńgbà náà gbogbo ẹ̀ ló lò wọ́n sọ fara ayé ń yà wọn tó wá bá lẹ́nu wọ́n sọ fún wọn pé qalat wallahi ma li bi tibi min haja òun ò ní ìdí pẹ̀fúùmù òun ò kúkú lò òun ò lọ́bì kan inú ilé náà lòun wà ghayra anni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam in tó jẹ́ ń lo perfume tí bàbá mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni wípé tó jẹ́ ń tọ́jú ara báyìí ni kí mo gbọ́ tà nẹ́bì ọkọ mi ìkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá níjọ́ tí ń bẹ láyé sọ pé la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir kò tọ́ fún obìnrin tó gbọ́ Ọlọ́run gbọ́ tó gbàjọ́ kan ìgbọ́n pọ́ Ọlọ́run ó gbé òun dìde yóò sì ṣèṣirò òun an tuhidda ala mayyitin akthara min thalathati ayyamin kó wá lóhun ń dárò òkú kan tó kú kọjá ọjọ́ mẹ́ta anybody tí ó bá kú fún ọ tó fi wá ní nítorí ọ̀fọ̀ tó ṣẹ̀ wá láàfi sí ṣọ́ọ̀bù níjọ́ kejìlú ìjọ́ kẹrin
ìjọ karùn-ún ìjọ kẹfà kò gbọdọ̀ kọjá ọjọ́ mẹ́ta kò bá jẹ́ bàbá rẹ̀ ló kú mọ́ ṣọ̀fọ̀ mọ́ fìbànújẹ́ hàn kọjá ọjọ́ mẹ́ta. kí ló fà á ni pé afẹ́kẹ́ ìgbà kádàrá gbọ́ lẹ́sìn tí ń bẹ behind rẹ̀ nu sọ́lọ̀ lẹ́ ń kanra mọ́ ni tẹ́ fi ń pé oṣù kan lẹ̀ yìí ẹ̀ ní yáṣọ padà oṣù kan lẹ̀ yìí ẹ̀ ní sí ṣọ́ọ̀pù ẹ̀ ní lọ di owó yín ẹni tí ń lọ léèwé ò ní lọ nítorí kíni ṣe ń protest against ọlọ́run ọba tó pa bàbá yín àbí kílẹ̀ ń gbìyànjú àti ṣe ń pẹ́ ẹ fẹ́ràn bàbá yín ẹ máa fàdúrà ràn lọ́wọ́ ẹ fẹ́ràn òkú yín ẹ máa fàdúrà ràn lọ́wọ́ àyàfi wọn là Nábì wa ní àyàfi ilá àlàázáójín arba'ata ashhurin wa ashara obìnrin tọkọ rẹ̀ bá kú nìkan la yọ̀ǹda fún ìyọ̀ǹda tá a sì fóun náà sì ní kọmọkọjú oṣù 4 àtijọ́ 10 tó bá ti kọjá àgbà yẹn wọ́n náà fi lọ́ọ́ má rí sí ṣọ́ọ̀pù rẹ̀ padà sí ṣọ́ọ̀pù kọ́ máa báyé rẹ̀ lọ ọkọ rẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ jáde láyé ni ó ti à ń wá ṣọ́ọ̀pù náà nù ó ti à ń wá ṣọ́ọ̀pù lẹ́yìn oṣù 4 àtijọ́ kílẹ̀ fẹ́ kọ́ máa ṣe nulẹ̀ tó bá sì wá jẹ́ pé kì í ṣọkọ rẹ̀ ló kú òkú kan ló kú fún ládùúgbò nínú ẹbí kò bá ṣe bàbá rẹ̀ kò bá ṣe ìyá rẹ̀ ìjọ́ 3 la fún ọkọ òfin dárò nínú Islam torí kí kálukú lè jọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún Ọlọ́run tó bá ṣẹlẹ̀ pé wọ́n ṣe ń pè ọ̀fọ́ṣẹ̀ yín márèjì tẹ dá sọ́nà márèjì yẹn ó sì wáyé lọ́sẹ̀ 2 lẹ́yìn ọ̀fọ̀ lẹ bá tún káńsù márèjì náà ọ̀fọ̀ tó sì ṣẹ̀yìn ẹnìkan nú ẹbí ló kú ẹ wá káńsù márèjì tí ó yẹ kó wáyé lọ́sẹ̀ 2 lẹ́yìn ọ̀fọ̀ ẹ wá káńsù ẹ̀ nítorí kíni gbogbo yín pátápátá wọ́n ti yọ̀ǹda látijọ́ 3 lẹ́yìn ọ̀fọ̀ wọ́n ti yọ̀ǹda nínú ṣẹ̀rí Ọlọ́run àyàfi ìyàwó tí olóògbé bá filẹ̀ lání kó ṣoṣù 4 àtijọ́ 10. wọ́n ní tóbìnrin bá wà nínú opó pọ́kọ rẹ̀ jáde láyé yẹlizamu haluzumu maskani zawj ilé ọkọ rẹ̀ ní kó máa gbé maskanu nikah ila akhiril idda títí tí àsìkò opó yẹn fi parí walaysa laha al-intiqalu ila ahliha wala al-khuruju illa li darura kò tọ́ fún kó máa jáde káàkiri kódà kó lóun lọ lé àwọn ẹbí òun àyàfi tó bá kàn gbọ̀ngbọ̀n fún nǹkan tó bá ṣe pàtàkì tó kàn gbọ̀ngbọ̀n kódà rí nínú àwọn obìnrin aṣáájú wa tó ti lọ nínú àwọn sọ̀hábà lóbìnrin tó fọṣẹ́ ẹ̀bẹ̀ tó ẹ́sì pínlẹ̀ tí ó jáde ó wà nílé opó alẹ́ ló fi jáde ó sáré lọ yanjú tí ó yanjú. wàmín adabiha nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kóbìnrin ó dì mọ́wọ́ tí ó fi gbádùn ilé ọkọ òní à ń tẹkún ọmọ bíi kulli khidmatin fi dárì taqduru alayha iṣẹ́ ilé dọwọ́ rẹ̀ Imam Ghazali ní wíbẹ̀ o torobìnrin mi ò ní òun ò rí inú Kùránì pọ́n ní kó wọn máa dáná òótọ́ ni kò sí ń bẹ̀ òun ò rí inú Kùránì pọ́n ní kó wọn máa fọṣọ fọ́kọ kò sí ń bẹ̀ tòótọ́ kó wọn máa lọṣọ fọ́kọ kò sí ń bẹ̀ tòótọ́ kò wọn ò sì rádìísì rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó o bá fẹ́ pẹ́ nílé ọkọ ó ra àyà tó ní ọpẹ́ nílé ọkọ ó sì rádìísì tó ní kọ́ ọpẹ́ nílé ọkọ torí kì í ṣe gbogbo ọkùnrin náà ló bùkátà sí gbogbo táǹkà ìtòótọ́ so yẹn ni ó jẹ́ kí ọmọ wá gẹ́gẹ́ bí responsibility obìnrin directly nínú Quran abadisa Nabi sallallahu alaihi wasallam ní kí obìnrin gbọ́dọ̀ máa lọ́ṣọ ó gbọ́dọ̀ máa fọ ọkùnrin mi ò ní bùkátà sí gbogbo nǹkan báyìí bóyá wọn Ọlọ́run kẹ́ wọn lọ́mọ ọ̀dọ̀ débẹ̀ àbí wọn ti ẹ̀rí rò kódà wọn ní kitchen nílé ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn òyìnbó àwọn aláwọ̀ funfun jẹ́ sí pé ìṣẹ́mí wọn dúdú láì fún àtúnjẹ àárọ̀ tọ̀sán talẹ́ wọ́n dùn wọ́n ọ̀dà rẹ̀ láti ta ni wọ́n fẹ́ omi ń gbóná lásán tán bá nídìí àti omi ń gbóná wọ́n ó pè cafeteria tó ní àbáyé ni pé ẹ bá wa gbé omi ń gbóná wá nílé wọ́n dẹ̀ deliver rẹ̀ láàrin ìṣẹ́jú mélòó wọ́n bá boil egg lásán ẹyin sísè ìyàwó rẹ̀ ò lè gbé kaná ó wà bẹ́ẹ̀ nínú èèyàn o so tí ẹ pé kì í ṣe irú láìfù tí wọ́n ń lòun làwọn ń lò so má retí kí ṣẹ̀ríà máa sọ pé dandan ni kíyàwó tòun náà máa dáná so ló jẹ́ kí ṣẹ̀ríà júlẹ̀ fún wa ó júlẹ̀ fàṣà ìwọ obìnrin tó wá fẹ́ pẹ́ nílé ọkọ ìsìláàmù encourage ká pẹ́ nílé ọkọ kò encourage kó máa kó káàkiri ilé ọkọ kan bọ́ ilé ọkọ mi so ìtumọ̀ ẹ̀ ni pé implicitly ìsìláàmù encourage kó o ṣe bá ṣe ń ṣe kó lè rí bí ti rí n tá ń pè ní nìka gẹ́gẹ́ bí institution by definition nínú ṣẹ̀ríà wọ́n máa fẹ́ ìsìdámọ̀ rẹ̀ wọ́n fẹ́ kó last long wọ́n fẹ́ kó pẹ́ contract tá a fẹ́ kó pẹ́ ni gbogbo tí wájú ọpẹ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ wọ́n ti jùlẹ̀ sí ọ lọ́wọ́ èyí tí jẹ́ kó pẹ́ nú àṣàlú yín ọ̀gbọ́dọ̀ mójútó ìwọ ọkùnrin ìwọ obìnrin so nínú tí sì jí ọpẹ́ ńlẹ̀ Yorùbá nìkan ọmọ náà dá wà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bùkátà obìnrin tí ó bá mọ iná dá obìnrin tó bá mọ oorun sùn obìnrin tó bá mọ ilé tọ́jú so àwọn iṣẹ́ ilé ọ̀dọ̀wọ́ rẹ̀ orí àsìmọ́wọ́ ọmọ Abubakar tí ń jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó Aisha
ìyá Aisha ń jẹ́ ìyàwó fún ànábì àbí Asma'u ẹ̀gbọ́n rẹ̀ òun ìṣe ìyàwó ànábì ọmọ làwọn méjèèjì jọ ń jẹ́ fọ́ọ̀rẹ́ ànábì Abubakar Asma'u mari Zubairu lọ́fẹ́ tóun náà ń jẹ́ sàbí ànábì sallallahu alayhi wa sallam Asma'u wa ni tazawwajani Zubair níjọ́ tí ó fẹ́ mi wa ma lahu fil ardi min malin wala mamluk kò ní property kò lówó wọ́n fẹ́ nítorí tọ́lọ́run tà ànábì ni kò ní nǹkan kan lọ́wọ́ kódà èèyàn máa ti á lẹ́rú pé ó lẹ́rú kan o kò lẹ́rú kankan kò lọ́ni tá a lè máa ránṣẹ́ tóbìnrin bá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ bẹ́ẹ̀ iṣẹ́ ilé máa pọ̀ ṣebí ńlá fi máa ń fi àwọn àníkọ́lọ̀ sọmọ ìyàwó làá máa ń fa àwọn ọmọ kéékèèké tẹ̀lé àwọn obìnrin tá bá ṣẹ̀ṣẹ̀ máa rí ilẹ̀ Yorùbá lọ́ọ́ sọmọ ìyàwó torí iṣẹ́ ilé yẹn kò lè tí ì rọ̀ lọ́rùn yóò dáná láàárọ̀ dáná lọ́sàn-án dáná lálẹ́ kò sì sẹ́ni tó lè dá ránṣẹ́ nínú àwọn ẹbí ọkọ tí ò ní dákan sáré bá ń pọn mi wá ń bí báyìí sòun ni ó máa ṣe gbogbo ẹ̀ làáfífẹ́ nìkan tì í pé ẹ lọ́ọ́ ran sísítà yín lọ́wọ́ nílé ọkọ sọmọ ìyàwó fún fúngbà díẹ̀ èyí táwọn aṣáájú wa béèrè fún nínú ẹ̀sìn ní pé kẹ́ ẹ gbọ́mọ ọ̀dọ̀ fún ìyàwó àti sọ yẹn náà ṣáájú pé kódà àwọn àfáà kan pè ní dandan pé dandan ni kó gba ọmọ ọ̀dọ̀ fún ìyàwó rẹ̀ pé bá ọba rí nǹkan míì ṣe fún o gbọ́mọ ọ̀dọ̀ fún torí o lè expect kójú òun ni ó máa ṣe gbogbo iṣẹ́ ilé tágbà rẹ̀ bá ká ó nígbà tóun wá fẹ́ kódà kọ́ lọ́mọ ọ̀dọ̀ táwọn lè máa ránṣẹ́ ó jẹ́ kí sí ọ̀pọ̀ lọ́rùn Asma wala shay'in ghayra farasihi o kò ní property kan tó tayọ ẹṣin kan ló ní ó ní fakuntu a'lafu farasahu wa akfihi ma'unata wa asusuhu èmi kan yìí náà ni màá já kókó oúnjẹ ẹṣin èmi náà ní lọ pa kókó fẹ́ṣin èmi kan yìí náà ní mo bá wẹ ẹṣin ní mo bá tọ́jú ẹ̀ ní mo bá tú gbogbo nǹkan lé wàá dúkùn náà èyí tún gbogbo àwọn nǹkan oníkóró tá a máa jẹ èmi náà ní mo lọ ta yín ṣe bẹ́ẹ̀ wàá stẹ́sìkìlì mọ́ àmàtúlọ̀ pọn mi gbogbo àwọn iṣẹ́ ilé tí wọ́n náà máa ń ṣe nù ìwà kún tó à ń kolo náà wà lára àsì máa ru ẹrù nǹkan oko wa báyìí máa rù sórí ilẹ̀ mìsúlù ṣe farsakin látọ̀nà tó jìn ní ti máa rìnbọ̀ tí ń rù sórí ní Madina ẹ̀gbọ́n Aisha ní pìtàn rẹ̀ ó ní hatta arsala ilayya Abubakar bijariya bàbá àwọn àánú padà sí bàbá àwọn kí ọmọ mi ní jìyà báyìí nílé ọkọ rẹ̀ ò sì ní kì í ṣe pé Zubairu náà fẹ́ ṣe kò ní ni bàbá àwọn wá fi ọmọ ọ̀dọ̀ obìnrin kan ránṣẹ́ ẹrú lóbìnrin fi ránṣẹ́ sóhun pé máa lọ help ẹ̀ fakafatni siyasat alfaras òun ní ń bá mi tọ́jú ẹṣin ọkọ mi òun ìyẹn ti di -1 nínú iṣẹ́ ilé tí ń ṣe báwọn fàkà annama ataqatni pẹ̀lú help tóbìnrin yẹn ń ṣe fún mi ìyẹn obìnrin ẹrú tán fi ránṣẹ́ sí mi yẹn àfi bí àpá bọ́kùn ẹrú lọ́rùn mi iṣẹ́ wàhálà tóun ṣe wá dínkù ó ní tó fi dijọ́ kan yawman òun lè walaqitu Rasulullahi sallallahu alaihi wasallam yawman tó fi dijọ́ kan òun bá nábì pàdé wa ma'ahu ashabuhu òun àtàwọn sàábì rẹ̀ wan nawa ala ra'si bẹ́ẹ̀ làwọn nǹkan oko tóun lọ oko tóun fẹ́ lọ òun gbé sórí bóun ṣe máa gbé sórí láti jìnnà lòun bá pàdé ànábì láàrin ọ̀nà àtàwọn sàábì faqala alayhi salatu wassalam ànábì bá ní ikhin liyuniha naqatahu wa yahmilani khalfahu ànábì ńlá ti dára nkúnmi rẹ̀ dúró wọ́n ń ṣe pé kíra nkúnmi ó kó wálẹ̀ kó lè gbé Asma'u ẹ̀gbọ́n Aisha àna rẹ̀ títún jọmọ fún ọ̀rẹ́ rẹ̀ Abubakar wípé kásìmọ́wò lè gun orí rànkúnmí kánẹ́bí sàlámù ó lè gbé sẹ́yìn ànábì ń bẹ lérí rànkúnmí kóhun ó lè gbé débi tí ń lọ pẹ̀lú wàhálà tí ń ṣe yẹn àánú ṣe ànábì sallallahu alaihi wasallam ṣe é mọ̀ pé tó bá yẹ sí pé in tí Asma'u ń ṣe yẹn kò sínú ojúṣe obìnrin nílé ọkọ ni ànábì ó kọjú sí Zubairu ní pé wá ń bí eré tí ìyàwó rẹ̀ ń ru kíní káàkiri báyìí kò wá ṣerú kò wá jíṣẹ́ ànábì ò sọ pé rárá kò sì wá sọ pé dandan ní kí gbogbo obìnrin ó máa ṣe bẹ́ẹ̀ ó jùlẹ̀ fàṣà ṣẹ̀ríà jùlẹ̀ fún ìṣe so tí obìnrin tó fẹ́ pẹ́ nílé ọkọ ó select yìí tó ń fẹ́ yìí tá Asma'u fẹ́ nì ó fẹ́ tọ́jú ọkọ so bàbá rẹ̀ náà sì ràn lọ́wọ́ lérí Abubakar ó fọmọ ọ̀dọ̀ ránṣẹ́ sí pé máa lọ ran ọmọ mi lọ́wọ́ nílé ọkọ nítorí bẹ́ẹ̀ kóbìnrin má lórò jù nínú tí ó di ògbádùn ilé ọkọ lọ́wà iṣẹ́ ilé iṣẹ́ kitchen ọ̀dọ̀wọ́ rẹ̀ ọlọ́mọṣẹ́ àfàlùbáríkà sí gbogbo ibi tá a ti fẹ́ dúró náà ni ẹnu wọn tí Ọlọ́run ní kárí wí kọ́lọ́run jẹ́ wúlò fún aláyé àtàlùkìyàmọ̀ a intend láti record ẹ̀ báyìí in series tí ó dẹ̀ mọ́ ṣẹ́kù lérí àwọn platform wa bẹ̀rẹ̀ láti rí Facebook tá a wà yìí àti rí gbogbo àwọn wáàsí wa pátápátá náà ni mo wà lérí
YouTube tó bá jẹ́ oní fídíò àfi àwọn audio tí ò ní fídíò àwọn ni máa sábà wà lérí WhatsApp àpapọ̀ wọn náà ń bẹ lérí Audiomack wọ́n tún wà lérí Telegram so àtúrà àwọn ẹrú Ọlọ́run kan tán ràn wá lọ́wọ́ post ẹ̀ sí orí Instagram àtòrí TikTok kí Ọlọ́run má ṣàjẹ́ wúlò fún wa yóò mọ̀ jàǹfààní fáwọn kéékèèké bíi tèmi tán ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry pé àwọn fẹ́ marry ṣẹ̀sì mọ́ pàwọn mùsùlùmí àwa kì í ní kíní kan marriage counseling táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì máa ń ní àwọn láwọn institution fún counseling marriage kódà àwọn èèyàn tún fi ń pawó pé àwọn tí ó lọ study counseling so nílùú èbó àwọn counseling business yẹn ọ̀pọ̀ gan-an wọ́n máa ń pé ọkọ àti ìyàwó wọn bá wọn parí ìjà nílẹ̀ Yorùbá àmàṣà yẹn tí wọ́n bá ń jà tí wọ́n bá gbọ́ra wọn yé ẹbí ní parí ẹ̀ bẹ̀tí nígbà tí ò ti sẹ́bí mọ́ lọ́dún èbó wọ́n ti tú ẹbí ká ẹbí ti wà narrowed sí ọkọ àti ìyàwó àtọmọ nìkan kò sẹ́ni tí ó parí ìjà so wọ́n nídìí àwọn counselor tí ó mọ̀ tí wọ́n lọ parí ìjà lọ́dọ̀ rẹ̀ yóò fa káwọn kan náà mọ̀ sọ pé àwọn mùsùlùmí náà nídìí marriage counseling nídìí ẹ̀ tó bá jẹ́ sí pé kálukú ń sokùn ẹbí rẹ̀ papọ̀ ẹbí ó parí ẹ̀ family ọ̀tún family òsì ẹ̀ dìde sí bọ́lọ̀ ti fẹ́ nu àmìlẹ̀ iná ọmọ wúlò fáwọn ọ̀rọ̀ míì tẹ́ pé àwọn èèyàn fẹ́ kó dọ́dọ̀ family wọn àbí wọ́n ti jìnnà sí family wọ́n sì fẹ́ kí ni Islam ó fi guide àwọn ló jẹ́ à discuss ẹ̀yìn series la fi fẹ́ lójú díẹ̀ báyìí eléyìí ní episode 18th méjìdínlógún ni Ọlọ́run ní ká sọ̀kalẹ̀ rẹ̀ sí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ó dà pé a kì í sábà lò ju wákàtí kan lọ so yóò máa wúlò fún gbogbo ẹni tí àtàwọn tó ti wà nínú marriage náà tí wọ́n gbọ́ra wọn yé àbáwọn ẹlòmíì afẹ́fẹ́ yàwó kejì afẹ́fẹ́ yàwó kẹta àbẹ́lòmíì tó ti di single mother tó tún fẹ́ wọnú institution marriage again láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn in general eléyìí kò tún dítèlè náà fo ìdájọ́ àfẹ́ra ẹni àkọrẹ nílẹ̀ ọ̀fẹ́jú gan-an nínú Islam ju bá ti sọ yìí lọ àwọn àkàntọ́ àì láti summarize àwọn wọ́n ṣe ń pè most important point tó yẹ kíyàn mọ̀ tí ó bá wọnú marriage àti tí ó bá wà ńbẹ̀ tí ó lálùbáríkà abẹ́lọ́hùn marriage wa gbogbo àwọn tá a ti wà ńbẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọba àfàlùbáríkà sí gbogbo àwọn tán lọ́nà kan sọ́nà kejì tí wọ́n fi ń sunkún àánú lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba kí bọ́kọ mi ti ń ṣe yóò dùn mọ́ mi Ọlọ́run ṣàánú mi bí ìyàwó mi ti ń ṣe yóò dùn mọ́ mi Ọlọ́run ṣàfàánú rẹ̀ fi kárí gbogbo wa àwọn ọmọ tó wà ń bọ̀ wá Ọlọ́run jí wọn lálùbáríkà sí wọn lọ́mọ rí sí wọn lọ́mọ dùnnú àwọn náà lè rí marriage mọ́jà kábàámọ̀ àbúrú lérí wọn wọ́n fi wọn dá wa lẹ́bi fi wọn dá wa láre gbogbo wàhálà tọkùnrin ń ṣe tóbìnrin ń ṣe lérí ìyàwó àbí lérí ọkọ nínú marriage jáwọn ọmọ yìí jí wọn jẹ́ ìtutù ojú fún wa nínú ayé wa tó bá ti dijọ́ àlùkìyámọ̀ náà fi wọ́n ṣe ìtutù ojú fún wa kí wọ́n di investment ń pé adúpẹ́ tá a rọmọ bí láyé àwọn ọmọ wa ní ìsìpẹ́ wa wọnú àlìjánà yìí Ọlọ́run ṣàwọn ọmọ wa bẹ́ẹ̀ olóríire ni ó ṣe wọ́n o wọ́n fi wọn pa wá lẹ́kún gbogbo àwọn táwọn ojú Ọlọ́run béèrè ọmọ Ọlọ́run ṣàyọ̀ǹda ọmọ rí fún wọn ọmọ ọdún ni ó fún wọn àwọn tán béèrè ọkọ lọ́dọ̀ Ọlọ́run àwọn tán béèrè ìyàwó alálùbáríkà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ṣàbùn wa wákàṣe ká Ádámù kan wọn ni ọmọ ń mi Olúwa mi mo fẹ́ bí fún mi lọ́dọ̀ rẹ̀ jọ̀wọ́ jàre ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ rẹ̀ Ọlọ́run ṣàfà àwọn ọmọ alálùbáríkà àtàwọn òbí tó wá bí wa náà Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí ń bẹ láyé àwọn tí ò sí láyé mọ́ bá wa kẹ́ wọn bá wa foríjì wọn kí gbogbo wa ká bára pàdé nínú ìyọ́nú Ọlọ́run nínú sàárè tá a bá tún déwájú Ọlọ́run níjọ́ ìṣirò náà yaba àánú pàdé yaba foríjì pàdé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin a sinmi pẹ̀lú ògo Ọlọ́run lérí gbogbo àwọn ètò tí à ń ṣe fúnra wa online àti dá tafsir náà dúró bẹ́ẹ̀ ni Friday reminder òun náà ti dúró eléyìí náà òun náà ti dé òpin tó bá di lẹ́yìn Ramadan pẹ̀lú ògo Ọlọ́run a tún máa tẹ̀síwájú in advance kakira wa pé Ramadan wa kọlọmbà àfàlùbáríkà sí kọlọ̀n jẹ́ aṣọ́pọ̀ rẹ̀ láyé kọlọ̀n jẹ́ kí aṣọ́pọ̀ rẹ̀ nínú Islam àti iman àti ihsan subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.